ẹ jẹ́ ká tún mọ́ kíra wa kú àbọ̀ sórí ètò gbogbo ọmọ Yorùbá. Jẹ́ ká máa kí wa kú àbọ̀ sórí ètò tí gbogbo wa ti ń dúró dè. Ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, Olóyè Laji Abbas. Jẹ́ ká tún máa kíra wa kú àbọ̀. Àwọn bàbá wa lọ, wọ́n bọ̀, wọ́n mú nǹkan bọ̀. Wọ́n ní àrọ̀ ni ò wálé, òun kò yí ò sinmi ogun. Ìlọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ nípa ètò ààbò, ọ̀rọ̀ tó kàn mí, tó kàn gbogbo wa ni. Torí pé bí ètò ààbò bá ti lè mẹ́ẹ̀ pẹ́kẹ́, ọwọ́ gbogbo wa náà ló wà. Bí ètò ààbò bá sì dá, ó ń bẹ lọ́wọ́ gbogbo wa. Torí pé lásìkò ètò ààbò ṣe pàtàkì, ó ṣe kókó. Ètò ààbò ṣe pàtàkì, ó ṣe kókó. Ojúṣe àwa aráàlú sì ni ká pariwo fún ìjọba. Torí àkọ́kọ́ tí wọ́n ń ṣèjọba lé lórí àwa yìí ni. Níta bá sì ń fẹ́, ìjọba gbọ́dọ̀ bá wa fẹ́. Kódà tí ìjọba bá fẹ́ ṣe nǹkan tí kò ṣe pé nǹkan tó dáa ni lójú ìjọba, tí ò bá dáa lójú àwa tí wọ́n ń ṣèjọba lé lórí, tá bá láàfẹ́ àfẹnu. Torí pé àwa ni wọ́n ń ṣèjọba lé lórí. Kì í ṣe pé wọ́n ò fi agídí, àìfipá, àìfagídí, àìfi ìṣèjọba léèyàn lórí. Ìdí nìyí tó ṣe wípé lásìkò ìbò èmi àti ẹ ó nítumọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa rò pá ń jáde à ń dìbò ni. Ìbò wa ní ìtumọ̀, ìta sì ń dìbò lé lórí ó gbọ́dọ̀ ní ìtumọ̀. Torí ká tó jáde, ká tó fi iṣẹ́ lẹ̀, ká tó lọ tò sínú oòrùn ni àbí inú òjò ni, ìyówù kó jẹ́ ń bẹ̀, ká tó sọ pé à ń dìbò. Fẹ́ ká mọ̀ pé kì í ṣe nǹkan kékeré rárá, bó ti wù kó kéré kó mọ̀. Gbogbo wa ò lè wà nílé ìjọba. Ó ṣe jẹ́ pé lásìkò tí èmi ń ṣètò lọ́wọ́ tí à ń wò mí, a tì mí síwájú pé wọ́n ni kó o máa sọ. Gbogbo wo lè máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. A yàn àwọn èèyàn nínú wa tí wọ́n máa sọ̀rọ̀. Àbí iṣẹ́ wọn ni wọ́n ń ṣe ni o. Táwọ́ wa máa ṣàtìlẹ́yìn fún wọn pé tó gbogbo tí wọ́n bá wí, gbogbo tí wọ́n bá sọ, à ń bẹ lẹ́yìn wọn. À ń bẹ ní ẹ̀yìn wọn. Mo rò pé ó ti tó ọjọ́ mẹ́ta tá a ti ń sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Kwara. Láwọn ìjọba ìfẹ́lódùn. Tá a ti ń sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, pàápàá èyí tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ. Kì í ṣe àkọ́kọ́ ní táwọn Fúlàní ó kọlu Òkè Ọdẹ tí wọ́n sì pa àwọn èèyàn ń bẹ̀. Kì í ṣe àkọ́kọ́ ní tí wọ́n kọlu Ìgbàjà, Ìrèsé ní Kwara State náà ni tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ ń bẹ̀, tá a sì ní rí nǹkan kan ṣe sí ju wípé ìjọba lọ pé àwọn bá wọn kẹ́dùn náà ni. Tá a bá wo àwọn èèyàn wa ní Òkun ní ìpínlẹ̀ Kogi, ní Ẹ̀gbẹ́, ní Yàgbà ní ìpínlẹ̀ Kogi, Yàgbà local government, wọ́n sì ń kọlù wọ́n. Mọ́júmọ́ àná náà wọ́n kọlù wọ́n. Wọ́n gbé àwọn kan wọgbó, wọ́n fọ́ igi mọ́ ọkọ lórí, wọ́n sì gbé ìyàwó rẹ̀ àtọmọ méjì ẹ̀ lọ. Ní ìpínlẹ̀ Kwara náà ni àárín nǹkan kan ṣe sí. Tó ṣe pé irú ìyà ńlá tí ń jẹ wá nì. Èyí tó wá burú bẹ̀ ni pé àwọn ọdẹ wa tá a ní àárìbọn tí wọ́n kò lọ́wọ́. Ìbọn tí wọ́n fi máa pa ẹran, tí wọ́n máa fi ṣọdẹ nínú ìgbẹ́. Àwọn àlejò tí sì wá ń pa aráàlú, ìbọn gidi ni wọ́n kò lọ́wọ́. Kíní AK-47 ẹjẹ́ àti ẹ̀gúgù rẹ̀ kí n ṣe mọye tí wọ́n ń tà. Irú ìbọn táwọn tí ń pa wá ń kó lọ́wọ́ nù. Mo fẹ́ mọ price AK-47. Nǹkan ti lè mọ iye tí wọ́n ń tà. Fẹ́ mọ price ẹ̀. Fẹ́ wo price ìbọn AK-47. Táwa tá bá sì wà lójú agbègbè tá a bá mọ̀,
ẹ lè já bá wa táìpù ẹ̀ síbẹ̀ hàn ká lè mọrú nǹkan tí àwọn tí wọ́n ń bá wa jà ń kó lọ́wọ́, ká lè mọrú ọba tí wọ́n kó lọ́wọ́. A fẹ́ mọ iye tí wọ́n ń ta ìbọn AK-47 ìgàn lọ́jà. Ti ẹ rò pé àwọn tá a bá ti mọ price ẹ̀jẹ̀ bá wa táìpù èyí tí ń ta ìbọn AK-47, ìbọn tí àwọn ará bí ń lò. Ó dàgbé ibi àwọn sáìtì kan bẹ tí mo ti ń rí, wọ́n ń gbé $729 wá, ìkan gbé $1,100 wá fún ìbọn AK-47. Èyí tó túmọ̀ sí náà ni pé ìbọn AK-47 kò lè less than 1.8 million naira báyẹn, kò lè less than 1.8 million naira níbọn AK-47. Eléyìí gbé 2.8 kìíní wá, eléyìí gbé tiẹ̀ sí $2,800 sí $3,600 eléyìí gbé. Ok, àwọn 2017 ni àwọn eléyìí tí mo ti ń rí, price tó ti wà tán ti pé bẹ́ẹ̀ ní 2017 eléyìí tí mo rí nísìnyí. Òun wá tọdún yìí, tá bá lè rí tọdún yìí. Báwa tá bá mọ iye tí ń ta ìbọn AK-47 lórí igbá, a wá ní pé Fúlàní àbáwọn èèyàn kan lásán ni wọ́n kàn máa rí owó ra irú àwọn bàbá wọn pẹ̀lú àwọn ọ̀tá wọn. Tó bá ṣe pé ìbọn AK-47 kò jù báyẹn lọ, kí ló dé tá a gba àwọn òṣìṣẹ́ aláàbò, àwọn ajagun fẹ̀yìntì, tá bá ń wòye pé àkànfẹ́ gba àwọn fijilantè àbáwọn kan lásán, ẹjá gba aláwọn rìtáyà sójà tí wọ́n kójú òṣùwọ̀n, a sì láwọn private security, ẹjá gbà wọ́n ká kó ìbọn AK-47 fáwọn náà. Torí wípé ojoojúmọ́ káwá máa wí ẹjọ́ lójoojúmọ́ wọ́n ń pa wá yìí ó ti ń pọ̀ jù. Ojoojúmọ́ ẹjọ́ pé wọ́n ń pa wá náà ni. Lónìí wọ́n ń pa wá, lọ́la wọ́n ń pa wá, lọ́túnla wọ́n ń pa wá, nílùú wa nílẹ̀ wa. Tẹ́ bá wo bí àwọn èèyàn ṣe ń sá kúrò ní àwọn agbègbè ní Kogi àti ní ìpínlẹ̀ Kwara, ó lágbára. Báwọn èèyàn ṣe ń sá kúrò ní ìpínlẹ̀ Kogi àti àwọn agbègbè ní Kwara. Mo fẹ́ fi fídíò kan sáré hàn wá kí n wá sọ̀rọ̀ lé lórí. Mo lágbé fídíò yẹn lélẹ̀ ń bọ̀. Guess what? Ewu nǹkan tán níbẹ̀ tán ní Òkúlókè ní Òkè Ọdẹ yẹn o, in Kwara State. See what they have there. They have tourmaline and they have lithium. These are the major ones. They also have gold. They also have all others. But tourmaline and lithium are the most important ones, according to my findings. Guess what tourmaline is used for? Gemstone and jewelry. Gẹ́gẹ́ bí n tí ọ̀pọ̀lọpọ̀ àtiwádìí, ẹ rí pé láti ibi ìjọba ìtàlẹ́bí náà ti ń pariwo pé wọ́n láwọn nǹkan àlùmọ́ọ́nì ń bẹ, nínú ẹ̀ ní tourmaline. Ṣé rí tourmaline mineral resources ni, nǹkan àlùmọ́ọ́nì nínú ilẹ̀ ní tourmaline tí wọ́n ní ní Òkè Ọdẹ. Tẹ́wájú tourmaline iṣẹ́ rẹ̀ pọ̀. Àkọ́kọ́, bí wọ́n bá fi ṣe bí nǹkan ẹ̀ṣọ́ ara ní o, ṣe gbogbo ẹ̀ ní o, wọ́n gbà yí pé ì máa ń mú àlàáfíà dé báyẹn lára. Ọlọ́run fún un lágbára tiẹ̀ lọ́tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń lò fún. Àwọn tó jẹ́ onímọ̀ ṣègùn wọ́n mọ̀, àtàwọn onímọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì wọ́n mọ bí wọ́n ṣe ń lò tourmaline yìí. Ẹ fún mi ìṣẹ́jú kan. Bàbá mi o. Hello sir. Okay. Ìpè ń ṣe pàtàkì. Ẹni tí wọ́n pè wá wọlé. Ó ní. Àwọn onímọ̀ ẹ̀rọ àti onímọ̀ ìjìnlẹ̀ ìdàgbàsókè fún ètò ìlera. Ẹ fún mi ìṣẹ́jú kan. Ẹ má bínú ẹ̀yin ará lè kó ba lè dá náà nítorí láti
láti ọjọ́ mélòó kan náà láti bẹ̀rẹ̀ tá a ti kò sí lórí bí ètò ààbò ilẹ̀ Yorùbá bí ó ṣe gbópọn ni. àwọn nǹkan wọ̀nyí ìṣòro tó ń dé bá wa ó ń lọ́wọ́ tiwa nú ń bì ó sì ń lọ́wọ́ àwọn àlejò nínú. kí làwọn àlejò ní àwọn foreign country tó ṣe wípé àwọn ni wọ́n ń gba ẹ̀yìn tó gbé tán bá ti lé àwọn èèyàn wa kúrò ń bẹ̀ tán àwọn lẹ́ẹ̀rí lórí ojú òpó lórí ilẹ̀ wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wá wakùsà ṣe gbogbo ẹ̀ léyìí tó ṣe wípé ìṣòro ńlá ibi tá a ti ń kan àwọn ìṣòro nìyẹn nígbà táwọn alábọ̀dé bá ti pọ̀ jù nínú àwọn èèyàn wa àwọn alábọ̀dé nínú àwọn èèyàn wa wọ́n pọ̀ tó jẹ́ wípé ṣùgbọ́n ó wá pín sí ọ̀nà méjì àwọn Fúlàní wọ́n ń rí wọn lò ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tí wọ́n ń lò wọ́n ṣe Fúlàní Nàìjíríà náà ń bẹ láàrin wọn wọ́n míìsì mọ́ra wọn tọ́rọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣe kọlù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń sọ French lẹ́yìn tó jẹ́ pé àwọn tí wọ́n kó wáyé tí wọ́n ń sọṣẹ́ fún wáyé wọn èé ṣe tàwọn èèyàn ti wá ń lẹ̀ ibòmíì ń bẹ tó ṣe pé àwọn tiwa náà tí wọ́n ń da màálù tí wọ́n ti wà láàrin ara wọn tí wọ́n bá ti rí wọn èèyàn wọn náà ni wọ́n ń fi ọ̀nà hàn wọ́n ibí ni ẹ gbà ọ̀nà bíi báyìí lọ́jà ọ̀nà bíi báyìí ni ẹ ṣe tó pé irú ẹ̀ náà ṣẹlẹ̀. ẹ kú ojúmọ́ o ẹ kú ọjọ́ mẹ́ta o. a wà lórí live program ní o. ok ẹ ṣe gan ni ok. kó bá lè dá iná ẹni tá à ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run yóò sì dá torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló ń lọ lábẹ́nú bá a bá ta à ń tọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run màá dé Òkè Ọdẹ ní ọ̀sẹ̀ tá a mọ̀ yìí màá sì dé tó bá ṣeé ṣe á dé Ìyàgbà náà ní Kogi àwa lè di security o torí ibi tá à ń lọ ojú ogun là ń lọ èrò ọjà paramọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú làwọn èèyàn ti sá kúrò ń bẹ̀ tá a ti ń gbọ́ láti bí oṣù mẹ́ta oṣù mẹ́rin tá a kọ́ bí ara sí i ọ̀pọ̀lọpọ̀ ìlú làwọn èèyàn ti sá kúrò ń bẹ̀ ní Kwara State àti ní Kogi State ṣùgbọ́n tòkè ọdẹ á jọ mójútó ni á lọ sókè ọdẹ á sì dé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè iléeṣẹ́ ọlọ́pàá ó wà ní Òkè Ọdẹ ṣùgbọ́n agbára wọn ò ká ẹni tí ń ṣẹlẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀ torí wípé ẹ wo àwọn ológun tí wọ́n kó lọ sí Òkè Ọdẹ àwọn kan ní $600 sí $1,000 ní AK-47 léyìí tó túmọ̀ sí wípé ní táwọn olówó tiwa náà lè rà fáwọn security wa ni ní táwọn èèyàn wa lè rà fáwọn security tiwa náà ni àpín ni wọ́n gbé wáàrin ìlú torí ètò ààbò ọgbọgbọ́n ó sì gbẹ́gẹ́ ó sì gba ẹ̀gẹ́ ẹnìkan náà ní $1.5 million ní AK-47 ìbọn tí wọ́n fi ń pa àwọn èèyàn wa àsìkò tó ní wèrè la fi ń wo wèrè tó wúlò ní níbo làwọn wà a gbọ́ yí pé ní ilẹ̀ Ìgbómìnà wọ́n fẹ́ gbé ṣé Òmùaran ni àbíbo wọ́n ní wọ́n fẹ́ gbé military barrack lọ àdúpẹ́ lọ́wọ́ gba àwọn tó gbé ìgbésẹ̀ yìí pé àwọn fẹ́ gbé military barrack lọ́bẹ̀ tí wọ́n bá gbé lọ́bẹ̀ ìyún tí ìdáwọ́ tí ń ṣe wá dúró we are just wasting our time kí ìdáwọ́ tí ń ṣe wá dúró ṣé kò sí ní Òdògbó ní second mechanized sáwọn Fúlàní èdè màálù wọnú ilẹ̀ Òdògbó wọ́n tanra wa
táwọn Fúlàní ìdá màálù wọnú òdòdógbó. Because tá a bá tí ì dẹ́kun àwọn agbẹjọ́rò dà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn dà, bàbá wa Fẹ́mi Fálànà ẹ̀yin dà, gbogbo iléègbìmọ̀ aṣòfin ti ṣòfin pé kí wọ́n má dá màálù mọ́, àwọn gómìnà ò tí ì bu ọwọ́ lù, wọn ò tí ì jẹ́ kó ṣeé ṣe. Kí ló fà á? Sí gbogbo ẹ̀yin bàbá yìí náà lẹ́tún ní màálù ni. tí ọba tí ì sí pé kí Fúlàní ọmọ kó màálù wá mọ́ kí wọ́n sì kú ònú igbó wa, àìlè bọ́m̀bẹ̀ o. ẹ̀ẹ̀kejì, ẹ̀yin èèyàn wa ṣe mọ̀ pé tẹ́lẹ̀ làwọn Fúlàní ń jókòó nínú igbó, àwọn èèyàn wa ti ń talẹ̀ fún Fúlàní jù. bí wọ́n ṣe ń talẹ̀ éékà fún Fúlàní ni wọ́n ń talẹ̀ éékà fún Yíbò. wọn ò tí ì bí pọ̀nrín bàbá ńlá Yorùbá kan dá kó lóun fẹ́ lọ lẹ̀ Yíbò lọ ra ilẹ̀ ń bẹ̀. àwa yìí náà ní nǹkan wa ìjọ wa lójú. àwọn ọmọ búni wá gbẹ̀yìn àwọn bàbá àná tí wọ́n nífẹ̀ẹ́ owó ju ìran wọn lọ. líìsì ilẹ̀ títà níra ẹ̀ béèyàn bá dé lónìí olónìí tó bá wọlé Yorùbá lónìí, wọn ò fẹ́ mọ ibi tó ti wá, bá lóun fẹ́ ra lẹ̀ yóò rí lẹ́rà lónìí, bẹ́ẹ̀ lóun fẹ́ ra lé yóò rí lẹ́rà lónìí ilẹ̀ Yorùbá. bí àlejò dé tá à mọ ibi tó ti wá, tó bá lóun ní di 500 acres yóò rí lónìí. kọ́ wá dálẹ̀ kó ṣe pé ìbọn tí wọ́n fi máa pa wá bẹ̀ náà wọ́n ń rọ kọ̀ọ̀kan wá. báwa ti gbowó, àwọn wèrè tí wọ́n ń ta ilé ọtí lẹ́ẹ̀tì bá wọn. adarada wọn ra mọ́tò bí wọ́n máa kó kíra ẹ̀ ṣéwé àtàǹbà tá a pọ́n. eléyìí ibẹ̀ ńlá ti ń kojú ọ̀pọ̀lọpọ̀ ṣoṣo gbọ́dọ̀ tó bẹ́ẹ̀lẹ̀ kì í sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba nìkan. bàbá wa ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ wọ́n ti release press release. kí bàbá wa Ọ̀nìrìṣà káwọn náà gbégbèsè bẹ́ẹ̀, bàbá wa Aláké, bàbá wa Olúbàdàn, bàbá wa Ìwé Adó, bàbá wa Òsìmọ̀wé, bàbá wa Déjì Àkúrẹ́ ni o, Ọlọ́wọ̀ ni o, tó fi kárí gbogbo àwọn ọba nípínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ Ọ̀ràngún káwọn náà gbégbèsè. ọwọ́ Òbòkun Àdìmúlà, bàbá wa ọwọ́ Òbòkun, ẹ ti dákẹ́ jù látìgbà tẹ́ ẹ ti goróyè. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ dá sí i. kí bàbá wa Ọ̀kẹ́rẹ́ Ṣakí náà sọ̀rọ̀, kí bàbá wa Sẹ́yìn ó sọ̀rọ̀, kí bàbá wa Elérùwà ó sọ̀rọ̀, kọ́bẹ Èkó ó sọ̀rọ̀, kí bàbá wa Ọlọ́tọ̀ ó sọ̀rọ̀, kí bàbá wa Olúlarò ó sọ̀rọ̀, bámbámbámbámbám gbogbo àwọn èèkàn. ìyà yìí ó dínkù tí Tinubu bá pé gbogbo àwọn ọba Yorùbá l'Ábùjá lónìí pé tó lónìí olónìí ni ẹ̀wọ̀n tá aago sọ mẹ́gbẹ́ tó ní aago 9 alẹ́ yìí mo nípàdé pẹ̀lú ọgbẹ̀yìn ọba, gbogbo àwọn ọba wa wọn ò dé bẹ́ẹ̀, ẹni tọ́rẹ̀ ó dé bẹ́ẹ̀ torí wọ́n mọ̀ pé kòkó àwọn ti so. kí ló dé tẹ́ ẹ̀ fi lè wá pera yín torí tiwa? àwa ń bẹ̀lẹ̀ yín fi ń bẹ̀lẹ̀ fi ń jọba, bí ọba sáwa kò sẹ́yìn tí wọ́n bá gbà wá tẹ́ ẹ̀yin náà sí mọ́nù tìrantìran. kí ló dé? àwa làwa ń bẹ nílùú tẹ́yìn fi ń jẹ́ ọba. a fẹ́ jẹ Olúbàdàn ní ìsìn lọ́sẹ̀ tó lọ lọ́hùn, ẹ wo bérò ṣe pọ̀ rẹpẹtẹ torí páńbẹ ni. tá a bá jáde wá wá pọn ọba lé, ọba kan ò lápọ́nlé, àwa tí ń já àpọ́nlé ọba náà nílùú. àwa náà nílùú. báwa ṣe ń ṣètò ní ìsìn báyìí ká mọ̀rẹ́ èèyàn ń bẹ̀ kẹ́ ẹ mọ̀ kọ́mẹ́ǹtì ń bẹ̀, èyí náà lèmi náà fi ń jẹ́ mi. bí bá ṣe wá jókòó ni tí gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ bá pawọ́pọ̀ lórí nǹkan, ẹ gbá àwọn ẹ̀ṣọ́ dìde, ẹ kóbọn AK-47 lé wọn lọ́wọ́. gbogbo ẹ̀yin ọba ní kọ́kùnrin yóò ṣọ̀kan kí wọ́n wá nítò Ọ̀ọ̀ni ní ráwọn èèyàn kálàáfin oníbẹ̀ẹ́ ni àjọ ń ràn ni, Aláàfin ní ráwọn èèyàn kálákẹ́ oníbẹ̀ẹ́ ni àjọ ń ràn ni, Aláké ní ráwọn èèyàn kí ọba Èkó oníbẹ̀ẹ́ ni àjọ ń ràn ni, ọba Èkó ní ráwọn èèyàn kí Àwùjalẹ̀ oníbẹ̀ẹ́ ni àjọ ń ràn ni, Àwùjalẹ̀ ní ráwọn èèyàn kí ọwọ́ Òbòkun Àdìmúlà oníbẹ̀ẹ́ ni àjọ ń ràn ni, Ọ̀wá ní ráwọn èèyàn kí Ọ̀ràngún oníbẹ̀ẹ́ ni àjọ ń ràn ni,
Ọ̀ràngún ní ráwọn èèyàn, kí Déjì Àkúrẹ́ oníbẹ̀ẹ́ ni, Kọ́lọ́wọ́ oníbẹ̀ẹ́ ni, Kéwì Adó oníbẹ̀ẹ́ ni, Aláramọ̀kọ kó níbẹ̀ẹ́ ni. Ẹ wá já wo bí wọ́n fẹ́ gbọ́rọ̀ wá sí. Ṣùgbọ́n nígbà tá a dákẹ́, ṣé tiwọ́ ọ̀bá wa dákẹ́? A dẹ̀ ń pariwo, à ń sọ̀rọ̀ pé Fúlàní ń pa wá. Olúwo sì tún ṣe dírámà rẹ̀ lọ lórí agbègbè Facebook. Kọ̀ọ̀kan kábíyèsí Olúwo rárá, gbogbo tí ń ṣẹlẹ̀ sí wa ń Kwara tẹ́ ń pa Yorùbá ọ̀kan Olúwo. Sásìkò tá à ń bẹ̀rẹ̀ irú eléyìí tún rèé. Àtàwọn ọba wa nílẹ̀ Ifẹ̀ táwọn náà láwọn f'Olúwo ní kinní kan, àwọn ń gbé ilé ọba ṣe, àwọn ń gbé lọ kóòtù. Àsìkò yẹn kọ́ lélẹ̀, ẹjọ́ Olúwo ọmọ dá tiẹ̀ ṣe, ẹ mẹ́jọ Olúwo fi tiẹ̀ kó bá ti ń bẹ ńlẹ̀ Yorùbá. Kí ni ìtumọ̀ t'Olúwo? Kí ni gbogbo eyín nítumọ̀? Olúwo ẹsẹ̀ ń pariwo, ẹsẹ̀ ń ṣe dírámà rẹ̀ ni. So igi wọ́rọ́kọ́ ẹja fi tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, ká mójútó ti ń bẹ ńlẹ̀. T'Olúwo kọ́ ni ẹja mójútó, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹja jọ mójútó. Àwọn èèkàn wàdà ṣé ń gbà wọn bá tó pa wá tán láàtò sọ̀rọ̀? Ṣé ní àtò sọ̀rọ̀? A nílò àwọn aṣọ́gbó. Bí ìjọba ò bá lè pèsè ẹ̀ fún wa, federal government, àwa stéètì, ẹ̀yin ọba ẹgbẹ́ ìgbésẹ̀ lórí ẹ̀. Tí ò bá tì í ṣe aṣọ́gbó, gbogbo tá à ń ṣe we are just wasting our time. I need the aṣọ́gbó. I need the aṣọ́gbó. Because àlejò nínú igbó Yorùbá, àní káàmpù àgọ́ àwọn Fúlàní tí ń bẹ gbogbo nínú igbó Yorùbá ó lé ní 20,000. Ẹ bá ń béèrè Nigeria military barrack tá a ní káàkiri gbogbo Nàìjíríà sótó 20,000. Gbogbo ibi tí inú igbó àwọn Fúlàní wà káàkiri ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì káàmpù káàkiri ẹ̀dẹ̀ mọ̀, gbogbo àwọn èèyàn wọ́n mọ̀. Kí la ṣe? Níjọ́ èmi rí Fúlàní lónìí ìbá ẹwà débì kan ẹ̀bẹ́ ń travel ni ẹ̀ ní rí kí Fúlàní ọmọ ẹ̀dá màálù ẹ̀ sáàrí wọn ni sá. Wọ́n sì wàá mọnú igbó wa jù wá lọ. Ní nǹkan bí ọdún bíi 7 sí 8 sẹ́yìn, ẹ̀gbọ́n mi yẹn bàbá ọmọ òun ló lórí àwọn OPC, coordinator àwọn OPC Ọ̀yọ́ state báyìí, London ti bá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò. Ní ti sọ̀rọ̀ yẹn fún mi pé ewu ńlá ń bọ̀ fún wa o. Mo ní kí ni ewu o? Àwọn Fúlàní ti yígbó wa po, gbogbo inú igbó Ìbàdàn ni wọ́n ti yípo. Ní ọ̀rọ̀ àsọjẹlẹ̀ mẹ́ka sí gbàdán ẹdẹ́nu jàre ẹ̀yìn OPC igbó wọn yí kiri. Níta àwọn ń wọnú igbó, iṣẹ́ tiwọn ni. Nígbà wá délẹ̀ tó di pé wọn ò já gbádùn wọlé Ìbàràpá wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ máa lọ bá ọ̀rọ̀ ọjọ́ sí ọmọ tí ń rí bẹ́ẹ̀ wọn ni ìbáwọn sọ ń gbà náà. Lọ́wọ́ tá a wà ní ìsìn OPC ti pé 3 báyìí. OPC Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń bẹ, OPC igun ti bàbá wa Fáṣẹ̀hùn ó ń bẹ, Gani Adams náà àwọn náà yá ń bẹ ni. Lára àwọn tí wọ́n tún ti yọ ya new era OPC ń bẹ 3. Nígbà láwọn akọni alẹ́gbẹ́ 3 tí mẹ́tẹ̀ẹ̀ta ò wá tó kàn. Àgbẹ̀kọ̀yà ń bẹ, Àmọ̀tẹ́kùn ń bẹ, fìjìláńtì ń bẹ, àtúnwá láwọn actor lóríṣiríṣi tó wúlò. Kí ló fà? Àìkú ẹnu ló fà. Ẹyọ ẹnìkan ṣoṣo ló wá lọ sí Ìgàngàn tọ́ka ṣe páyà lásán tí gbogbo Fúlàní sì fàn. Ṣé kò yẹ kó rí ìwà ó pé Ìgbòho nìkan lọ sí Ìgàngàn tó ṣe páyà táyà àwọn Fúlàní sì ń gbẹ́ jìjìjìjì. Ẹgbọ́n tí ọ̀gá wọn tó sá lọ Kwara tó ń bá gbókọ Sunday Ìgbòho ẹ̀rù á sì tó bà mí, ẹ̀rù ọmọ bọ̀ọ́lẹ̀ lọ́kàn ó kàn rí òní lélẹ̀. Ẹnìkan ṣoṣo nù àwa ń sọ. Ṣùgbọ́n bí àwọn èèyàn ṣe ń jáde tí ń sá kúrò ní ilẹ̀ Kwara àti Ìkògí ó pọ̀
lójoojúmọ́. Ẹ wo gbọdún tọ́lọ náà ìta aná náà nìyẹn nílẹ̀ ìgbómìnà wọ́n gbé bọ́nlẹ̀ wọ́n ní wọ́n máa dábàá kọjá dánwò ọmọ ìlú tí bá ń gbàbọ̀dé fún wọn sí iná àrùn náà ni. èmi òpìtàn lèmi tí a bá já àwọn Fúlàní láyà Fúlàní ò ní dẹ̀yìn lẹ́yìn wa bí wọ́n ṣe máa pa àwọn èèyàn tí wọ́n máa kidnap àwọn èèyàn nìyẹn bí wọ́n ṣe máa pa àwọn èèyàn wọ́n máa kidnap àwọn èèyàn nìyẹn. ní àná alánà yìí wọ́n tún jí èèyàn gbé ní Ẹ̀gbẹ́ ní Kogi ìjọba Kogi ń tàn wá ìjọba Kwara ń tàn wá. láìpẹ́ ni ọ̀gá àwọn Miyetti Allah ní South West ló kópa lórí ètò ó ní ìjọba ti fún àwọn ní ìbọn 50 fún àwọn ọdẹ Miyetti Allah ìbọn 50 láti lè máa dáàbò bo inú igbó Yorùbá. ayé yìí ti bàjẹ́ yìí tẹ̀ ń darí wa kò ní dáa fún yín òfò lẹ́ẹ̀ṣẹ̀ tọmọtọmọ tìrantìran. I'm telling you the truth. ó kópa lórí ètò inú rédíò ni ọlọ́jọba fún àwọn ní ìbọn irú ìbọn wo káwọn máa fi dáàbò bo inú igbó Yorùbá. olórí àwọn Miyetti Allah ní South West ló sọ̀rọ̀ yẹn. now níjọ́ tí wàhálà dé ní Òkè Ọdẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò sì gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ wa a fẹ́ lọ bá yín sáfíìsì ẹ̀ ni wọ́n fi kọlù wọ́n. sẹ́rò ẹni rọ ni allegation táwọn tó survive fi kàn wọ́n nù tí gbogbo ìlú fi kàn wọ́n nù wọ́n pa baálẹ̀ ẹ̀bẹ̀ náà náà wọ́n pa baálẹ̀ olórí ogun kú ogun ti fọ́ gbogbo àwọn ọ̀gá àwọn fìjìláńtẹ́ ni wọ́n lọ sí. mo rí fídíò kan mi ò tọ́lẹ̀ mọ́ ó bà mí inú jẹ́ gan bọ́ọ̀ì tó sọ wọ́n lọ ta mẹ́fà ìbọn ọta ẹ̀mẹ́fà wọ́n yìnbọn fún bàbá òun láyà ní bàbá òun ètò ẹ̀sọ́dẹ ó lọ ra nǹkan ni àwọn Fúlàní náà ni. Fúlàní wá ní wéètì nínú ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìṣèjọba ìpínlẹ̀ Kwara nínú ìṣèjọba ìpínlẹ̀ Kogi ju àwọn ọmọ onílùú lọ. ta ló ǹjẹ́ kí nìdí tẹ́ ẹ fi kó ìbọn fún àwọn Miyetti Allah ṣé ní Kwara ni àbí ní Kogi àbí lọ́yọ̀ọ́ àbí lọ́ṣọ̀ olórí àwọn Miyetti Allah ni ó ló sọ oníjọba ti fún àwọn ní ìbọn 50. ok ìjà fún wọn bá fún ibẹ̀ máa fi dáàbò bo màálù yín àbí tí màálù bá jẹ ko táràlù bá fẹ́ sọ̀rọ̀ ẹ gbébọn fún wọn. àlejò ibi táyé wa ti ta tẹ́lẹ̀ nígbà tá a gbòmìnira ìjókòó tá a jókòó kò yanjú. à ń jẹ́ region mẹ́ta ńgbà náà tó bá ṣe pé region kọ̀ọ̀kan ló ní military rẹ̀ Scotland ní ọmọ ogun tiwọn Ireland ní tiwọn Wales ní tiwọn ìgbà tí wọ́n bá parapọ̀ pé kí yọ ọmọ jẹ wá ni wọ́n ń di United Kingdom British wà Great Britain wà United Kingdom wà ó ní bẹ́ẹ̀ ṣe pín wọn àwọn 5 kan bẹ́ẹ̀ nbì kan àwọn 3 kan bẹ́ẹ̀ nbì kan. táwa náà ní sójà wa Haúsá ní sójà rẹ̀ Yíbò ní sójà rẹ̀ inú igbó owó ní rí bó ṣe rí lónìí. a dẹ̀ ń pariwo we are just wasting our time. Tinubu lo sáà kan ni ó lo sáà méjì ni yóò kú òǹbẹ ṣùgbọ́n ká múra álẹ̀ de ìyà tí ó jẹ wá torí bẹ́ẹ̀ náà ní ìsìn ní ìyà ń jẹ wá yìí láti ìrọ́nà àbáyọ yìí ká múra álẹ̀ de ìyà gidi tí ó jẹ wá. ṣé ń gbà tó ń bẹ́ẹ̀ ní ìsìn táàrí apá sí táàrápá gbé ṣé ń gbọ̀ bá wá kú òǹbẹ lálàá fẹ́ gbẹ́sẹ̀. táwọn ọba wa táwọn olórí wa tí wọ́n tún wá sọra àwọn dẹrú Fúlàní torí tí wọ́n jẹ àtàwọn olóṣèlú wa tí wọ́n sọra àwọn dẹrú Fúlàní. aláàtí ìmọ̀bí tá à ń lọ ẹ sì ń fi ẹ̀kọ́ tanná fún wa ní ọ̀rọ̀ ìlú yé yín ẹ jẹ́ wọ́n máa flag wa kí tó o máa move àásòdodo ọ̀rọ̀
torí látìgbà ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo flagging ò no flag yẹn àwọn ọba yín sòdodo ọ̀rọ̀ kí ló dé ṣé bá sì máa bá lọ ni ẹ ń bá dé àwọn ìlú tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ní Kogi àti ní Kwara gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n àtáàkì jù bẹ́ẹ̀ àwọn ìlú Yorùbá ni lóòótọ́ wọ́n kọlu àwọn ìlú Bàrùbá náà ń bẹ àwọn èèyàn wá ń sáko ń lù ú táwọn tán bá sáko ń ṣé wọ́n lè padà mọ́ láàárọ̀ ìbáyìí ẹni tí wọ́n sì fọ́ igi mọ́ lórí lánàá ń bẹ lọ hospital ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ méjì wọ́n ti gbé wọn lọ òun gan wọ́n fẹ́ẹ́ gbé lọ nígbà wọ́n ti fọ́ igi mọ́ lórí náà tí kò ti dákú wọn ò lè gbóhùn wọgbó mọ́. mo ti fi fídíò yẹn sórí Facebook látàárọ̀ wọn ò lè gbóhùn wọn mú ìyàwó rẹ̀ àtọmọ ẹ̀ méjì wọ́n ti kó wọn lọ báyìí wọ́n máa bèrè rásọ̀mù níbi láwọn ìlú tíjọba sì rè Kogi àti Kwara láwọn kó security lọ nìyẹn o we are just wasting our time àwa ìlú ìlàlẹ̀ dáàbò bòlú wa a ní local police state police ò sí local police ò sí àwa ìlú làlẹ̀ dáàbò bo ìlú wa gbogbo orílẹ̀ ayé láyé tí Yorùbá ìran Yorùbá nìkan lè mímọ̀ tó burú tó ṣe pẹ́tẹ́ bá ráwọn ológun agírílẹ̀fì ní Yorùbá láàrin wọn tí ìbá ṣe pé ńgbà Tinubu dé ní ìṣètẹ́ ń tó àṣírí wọn ẹwọ́n tó ṣẹlẹ̀ lọ lẹ́kọ̀ọ́ náà wọ́n wà láti Kano wọ́n wà láti Kaduna wọ́n wà láti gbá slot tó yẹ kí wọ́n fún wa ńlẹ̀ Yorùbá àwọn ọmọ wọn wọ́n fi kó wọlé gbogbo stéètì kọ̀ọ̀kan ọ̀dẹ̀ láwọn ibìkan gbé population àwọn eléyìí pọ̀ iye slot báyìí nìkan ẹ̀ fún wọn wọ́n wà á tó lọ káwọn èèyàn wá ní north kí wọ́n wá lọ pé ọmọ stéètì yìí làwọn gbogbo tí ẹ ṣe táì fẹ́ra àwọn ọmọ wa nù níbi iṣẹ́ ọlọ́pàá ni o níbi immigration ni o níbi custom tó bá wọn ń pọ̀ jù ń bẹ̀ nù. I always see a lot of things ibòmíì ń bẹ tí wọ́n bá fẹ́ gbà yẹn síṣẹ́ iṣẹ́ tó jẹ́ iṣẹ́ federal government tí wọ́n bá fún wọn ní slọ́ọ̀tì àtúràwọ̀ èèyàn wa tí wọ́n ń tà ìkẹ́fọ́nì àwọn ní sáìdì kan fáwọn Yíbò ní slọ́ọ̀tì ó sì lóun fẹ́ tà àwọn Haúsá sì rà á lọ́wọ́ rẹ̀ wọ́n sì tún pín fáwọn èèyàn tí wọ́n lọ́fẹ̀ẹ́ sẹ́yìn lè ṣerú ẹ̀ ń bí ìtẹ́ni ẹ̀ fún wa gan ṣe ẹ mú jíṣẹ́ Minister of Power ọmọ Ìbàdàn ni ẹ bá ń bè lágbà tó ti débẹ̀ transformer sẹ́wọ̀n pé ìjọ mo kú ti ń sọ transformer ẹ̀yọ kan tí Báyọ̀ Adélábù bá gbé wá sí Ìbàdàn ẹ jẹ́ ká rí ká tó wá sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ transformer ẹ̀yọ kan ó sì múra náà ó ṣe gómìnà Tinubu wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jókòó lẹ́gbẹ̀ẹ́ Tinubu gbágbágbágbá àlódìgbà náà ká tó fọmọ ọba fọ́sùn àlè náà wèrè kan ṣẹ́ kọ́mọ̀ wàá fún wa lábọ̀ ká má wàá rí ìyàtọ̀ ó débẹ̀ náà ní iná wọ́n lára ń ní wá lórí ọ̀rọ̀ náà ó débẹ̀ náà la mọ̀ pé iná táwọn olówó ń lò ó gbọ́dọ̀ yàtọ̀ sí iná tí mẹ̀kúnnù ń lò ṣẹ́rú ẹ̀ tá a fẹ́ gbẹ̀nulé lọ́wọ́ nù. ní ìwọ tó dìde níbi kò jẹ́ nǹkan kan ìwọ tó ṣe pé òkiri búrẹ́dì òkiri ata kò dá báyẹn yẹn kò dá ìbínú Ọlọ́run lẹ fi ń run mú yín náà ẹ wá ń gbàgbé àná nígbà ẹ débi ọlá tán Minister of Power transformer ẹyọ kan báyìí nígbà kankan ní aráàsì Minister of Power láìsí Minister of Agriculture ń ra ráìsì kí lọ́kàn mínísítà pẹ̀lú gbogbo ráìsì tẹ ẹ ráhùn ẹ tà ẹ bá wa fowó ẹ rí wa transformer ni ẹ fún wa ní kébù ní sáìtì àwa láàrin òpó àwa láàrin transformer àwa láàrin wáyà lórílẹ̀‐èdè ṣé bó ṣe rí ńgbà tẹ́yìn wà ní kékeré nù béèyàn bá ti lọ sanwó lẹ́gbẹ̀yàn fẹ́ faná òpó oní sìmẹ́ǹtì tí wọ́n fi bá faná àti gbogbo nǹkan àwọn ni wọ́n wà á install náà gbogbo equipment àwọn ni wọn kó wá ìdààmú lónìí ẹ ń gbowó rẹ̀ ń dàpọ ní àtúbọ̀tán yóò ní dáa kò sì fi transformer ẹyọ kan bá wa ṣeré nílẹ̀ Ìbàdàn báyìí a sì láwọn sẹ́nétọ̀ tọ́jọ́mọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò sì fi transformer ẹyọ kan bá wa ṣeré
àwa tá à ń gbádùn náà rúdòmí tá a ti ń gbádùn náà mọ̀sọ́fẹ́lì kan wọlé kì í ṣe pé ìjọba àwa kọ́ owó fún náà àwọn onídò ni wọ́n lagídí pé ẹ wá tí òpó yìí yóò bá gba orí ilẹ̀ wa kọjá àjọ ló ń bínú sàtẹ́ẹ̀kì àwọn China ni wọ́n fún náà kì í ṣe pé fẹ́ wá bí náà tó ṣe dáa tó láyé ìjọba mélòó ní gbogbo Oǹdó kì í ṣe ìdóló local government tó tóbi jù ń bàdàn àmọ́ population àwa tá a wà nínú ìgboro Oǹdó gangan ìlú Oǹdó gangan tí local government wà mú ń sọ ọ̀ẹ́sẹ̀ tó ń develop ọ̀ẹ́sẹ̀ ń kún nísìn ni ṣùgbọ́n kì í ṣe nítorí tiwa ìnínẹ́tà ń gbádùn àwọn òyìnbó ìnẹ́tà dáẹ̀rí ló ń gbòòrò àwọn òyìnbó ìní wọ́n fún ná àwọn aráàlú wa ní pé sẹ́rí tí òpó yín tẹ́ bá rí kinní kan kọjá tí ó gba ìlú wa kọjá àjọ ló ń bi náà ni nígbà kẹtẹ fẹ́ lágídí ẹ wá tú gbogbo òpó yín ẹ lọ gbé gbàbọ mi pè nílùú yìí ewé ọmọ àjísà tí sì ń bẹ nídò kí jò la fẹ́ bọ́nu rádaràda yìí jò la fẹ́ bọ́nu rádaràda yìí gbogbo àwọn èèyàn wa wọ́n ń bẹ lábùjá ní ìsọ̀rọ̀ security ò kàn wọ́n ẹ wo ibi tí wọ́n ti sáyàn ní àdá tọwọ́ sí là báyìí ó sá straight báyìí ní tó sì là ọwọ́ òun ò lè wúlò fún kankan mọ́ ní oko gbọ́ọ̀rọ̀ tí mo lọ níwọ̀n wákàtí kan nínú igbó à ń lọ ni àwa méjì péré náà sì ni àfìgbà tá a gbé àwọn ìyá kan ní yànà àkùfò nígbà tá à ń lọ ara àwọn ìyá méjì mọ̀ pé ń ṣe àkọ́kọ́ kan abúlé kan ká tó débẹ̀ abúlé yẹn tó tóbi ju bí tá a lọ ibẹ̀ ni wákàtí kan sì ń rìn inú igbó tó tẹ̀tọ̀ wá jásìkò òjò tọ́nà ọ̀dà bọ́ńbà mọ́tò yadánwò mọ́tò tí ò pilẹ̀ gbádùn tẹ́lẹ̀ tó yẹ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fún wa mọ́tò fún ṣèwádìí àti gbogbo tá a ṣe wọn ò fún wa ìlà kàn gbà táwọn èso lóṣèlú ọlọ́run ọ̀dà ọmọ ṣe o bí bá ṣe máa bá lọ ní. kódà ẹ̀yin mínísítà wa ẹ̀yin ọ̀nàrẹ́bù wa ẹ̀yin chairman wa ẹ̀yin kánsílọ̀ wa ẹ̀yin gómìnà wa ẹ̀yin sẹ́nétọ̀ wa ẹ̀yin aláṣẹ wa l'Ábùjá Gbajabiamila Yorùbá ni ó yẹ kó o ti lọ sókè ọ̀dẹ̀ sásẹ̀sẹ̀ àbísẹ́ mídẹ̀mídẹ̀ tẹ́ ń ṣe lẹ́kọ̀ọ́ náà ni ọ̀rọ̀ olúlélẹ̀ Gbajabiamila ó yẹ kó o ti lọ nà Mr. Fẹ́mi ó yẹ kó o ti lọ bẹ̀ yẹn nà ó kódà bọ́lọ̀ ń bá rí ọ jẹ́ èèyàn ó rí ọ bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ lábẹ́lú ẹ̀já wa náà ò rí tẹ́ ẹ bá ń ṣe Ọlọ́run rí yín ni àwọn ò rí yín àmọ́ tẹ́ ẹ ń ṣe lílọ ọbẹ̀ yín ìbẹ̀rù ni fáwọn ọ̀tá lílọ ọbẹ̀ yín ìfọ̀kànbalẹ̀ ni fáwọn aráàlú pé àwọn èèyàn yóò gbàgbé àwọn ẹ̀yin náà ó sì fojú ara yín rí ẹgbọ́n táwọn aráàlú wí tọ́rọ́rọ́ òkèrè kèé nítumọ̀ nígbà bá mójú yín débẹ̀ tẹ́ bá sàárẹ̀ tí wọ́n pa lánàá nì ìjẹta wọn pe eléyìí wọ́n ti sọ́dọ̀pọ̀ eléyìí ọ̀lọ́mọ láyé mọ́ ẹ̀yin orí ti yín náà ó lè pé àfi tẹ́ bẹ́ẹ̀ bá jorí ahun gan ẹ mọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe. kí ló dé ṣé bá ṣe máa bá lọ ní adẹ̀dìbò a ṣe wàhálà ó ti ẹ̀ pé mi Yorùbá ronú tí mo ṣe ọ̀tán àwa wá ń di òrò àrólò jẹ ẹ̀yin tá a tó wá fi sókè kàkàkẹ́ fún wa lọ́sàn dúdùn kíkan lẹ̀ ń fún wa àmẹ́bí mọ̀ pé adùn ni ó gbẹ̀yìn ewúro tiwa àwa lágbẹ̀yìn yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. ọ̀nà àbáyọ kò sígbà tí mọ́kù ò ní kú apilẹ̀ ń sún ọjọ́ iwájú Nàìjíríà ó pilẹ̀ pín we are just wasting our time we are just wasting our time. wọ́n sọ ń gbà yẹn náà wọ́n nítorí pé kí Yorùbá má bàa gba Ìlọrin làwọn ṣe lọ gbé Buhari wá so wọ́n sì ń kó àwọn Fúlàní wá nísìn àwọn ìlú tó yí Ìlọrin ká tó jẹ́lẹ̀ Yorùbá ẹ máa terrorize wọn ẹ máa lé wọn kó ń bẹ̀ àwọn ìwà náà sì ń sá gbogbo àwọn èèyàn wa àgbégbèsè kankan jẹ́ àgbégbèsè o àwọn ọdẹ wa ẹ kó AK-47 fún wọn o AK-47 kò ju tẹ́lẹ̀ rà fáwọn ọdẹ wa lọ o
ìbọn ń ké tẹ́ ẹ kó lé wọn lọ́wọ́ ẹ̀ ti tó gẹ́ tẹ́ fi ń pa àwọn ọdẹ wa nípakúpa ọlọ́mọ àṣàrò wa Nàìjíríà àwọn òṣìṣẹ́ aláàbò láwọn lọ bá àwọn ọdẹ wa sáfíìsì ìbọn wọ́n sì gbàbọn lọ lọ́wọ́ wọn ìjọba òsì gbẹ́ Kwara kalẹ̀ ọ̀tọ̀ ní tíjọba Kwara ń wí wọ́n sì gbàgbọ́n lọ lọ́wọ́ àwọn ọdẹ wa ìtàrí ni pé wọ́n pa àwọn ọdẹ wa èèyàn 15 ẹ bá mi dọ́mọ yẹn lóhùn èèyàn 15 tè mọ́ baálé ọkọ ìlú ìjọ ò la fẹ́ wo fídíò àwọn èèyàn wa tí wọ́n pa àwọn fídíò kan bẹ tí ò ṣe gbé sórí Facebook tó gbé orí WhatsApp ni ìjọ ò la fẹ́ ṣèyàn òdì ìjọ ò la fẹ́ ṣèyàn òdì àwọn ẹ̀yà kan níbẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yìí èmi ò ní gbé Gàmbàrí ọmọ sùn rárá kó mọ́ kíran mi ni bẹ́ẹ̀ wọ́n tún wá ń ká wa mọ́lé lọ́dọ̀ wa inú igbó wa ilẹ̀ wa ò lọ́wọ́ ṣé bá sì máa bá lọ ni ìgbà làwọn kan bá lè gbọ́kàkú omi ti ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ èyí lè mẹ́wàá máa kàkún ọ̀rọ̀ èyí ni màá máa kàkún ká lè gbọ́kàkú omi ti ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì máa ń bẹ àgbà máa ń gba nǹkan mọ́ra ni tí nǹkan míì bá ṣẹlẹ̀ tá a bá mọ̀ pé ó lè da ìlú rú ṣé gbogbo tí àwọn tí ń bẹ ìjọba gbogbo bá ṣe ń pariwo iná kí ṣe pé ìjọba ò lè wẹ gbó dẹ́kun fún wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ òkè nígbà wọ́n gbà àwọn ìwádìí kan dìde list orúkọ àwọn tó ń sponsor àwọn kìíní ń bẹ lọ́wọ́ ìjọba Niger, Burkina Faso àti Mali àwọn tó ń sponsor àwọn terrorists ní Nàìjíríà wọ́n láwọn ní list wọn lọ wọ́n fẹ́ release ẹ̀ èyí tí wọ́n ti ń release ti pẹ́ kọ́kí ní ìjọba wá ṣe sí àlẹ́ ìtọ́ka wọn ni pé bó láti dáàbò bo ilẹ̀ Yorùbá we need forest guide a nílò àwọn aṣọ́gbó tá a bá tí ì láwọn Fúlàní kúrò nínú igbó wa ọkàn wo ò lè balẹ̀ bóòlù á sì sí lé wọn sáwọn baálẹ̀ wa àwọn ọba wa kọ́ ní bẹ́ńbẹ́ I'm telling you ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n bá ti ń rí táwọn Fúlàní ń gbanú igbó wọ́n ń wakùsà ń bẹ̀ ni àwọn ọba wa sì mọ̀ ń pa rẹ̀ àwọn ọba àtàwọn baálẹ̀ mọ̀ ń pa rẹ̀ gbogbo ilẹ̀ tí ń bẹ bílẹ̀ Yorùbá ṣe tó gbogbo inú igbó tí tó bá ń tráfù tó rí tí gbó lọ àwọn kan ló ní kò wá bẹ́ẹ̀ àwọn kan wọ́n ní bí gbó ṣe tóun so ẹ bá mi dọ́mọ yẹn lóhùn bó wá ní nǹkan ṣe máa lọ táwọn yẹn ò ní mọ̀ báwo ni nǹkan ṣe máa lọ tí wọn ò ní mọ̀ a nílò kóríwó pé a sì nílò ká jí lójú oorun ilẹ̀ Yorùbá ò rí báyìí tẹ́lẹ̀ wá di pé pípa látìgbà tó ṣèlú ti bẹ̀rẹ̀ náà ni kò rí báyìí láyé ológun gan nígbà táwọn Fúlàní tí wọ́n ń ṣèjọba àtàwọn Haúsá kò rí báyìí kò burú báyìí tẹ́ ẹ bá sì fayọ̀ fọ́ tólógún bá gbàjọba lọ́wọ́ yín eléégún ò lè gbàjọba mọ́ dey play tólógún bá gbàjọba lọ́wọ́ yín ti yín tánu torí àlè fojú rẹ̀ wò yín àwa gan láàtò máa júwèé ibi tẹ́ ẹ wà ilé gbogbo ibi tẹ́ ẹ ní dúkìá sí àwa láà máa júwèé fáwọn ológun kí láǹfààní orógbó yín apá kò láwẹ́ ajẹ́lẹ́nu okòrò atúfigi ẹ̀dáná olúkòso tún lọ́mọ yóò mú ni kí láǹfààní orógbó yín in tí a fẹ́ kí Tinubu ó ṣe ó kó gbẹ̀yìn ọmọ Yorùbá bẹ̀ lọ rẹpẹtẹ custom ọmọ Yorùbá migration ọmọ Yorùbá ọ̀gágun ọmọ Yorùbá ọ̀gá ọlọ́pàá ọmọ Yorùbá kí wàá tún ni olórí òṣìṣẹ́ ọmọ Yorùbá kí wàá ní ìṣòro wa kí ní ìṣòro wa àbí ká máa wọn àwọn olórí burúkú ọmọ Yorùbá tí Tinubu kó mọ́ra tí ń bàjọba rẹ̀ jẹ́ ká máa wọ̀n wọ́n lépè pàtó bọ̀tán yóò ní í dáa ojúmọ́ ni wọ́n ń pa wá. A ní Gani Adam Ààrẹ Ọ̀nà Kakanfò a ní Ìgbòho Òòṣà Ọ̀rànmíyàn a lè ṣàmúlò wọn aláwọn ẹlòmíì bẹ́ẹ̀ náà
ṣé nígbà táwọn kan ń bẹ tẹ́ẹ̀tì ẹ̀ṣẹ̀ kóríyá fún wọn ni làwọn míì ọjà dé aláwọ̀ èèyàn rẹpẹtẹ àwọn àǹtọ̀ lọ rẹpẹtẹ tó ṣe pé kò sẹ́ tó tí wọn ò lè fọwọ́ pa idà wọn lójú. ẹ dákun nígbà táwọn bàbá yìí ó gbé OPC ilẹ̀ lánàá ṣèbí wọ́n rí tí ń lọ ni pé ìkó ṣe wá ńlẹ̀ Yorùbá o nígbà wọn kó gba àwọn èèyàn wá ń gbà náà gbogbo àwọn díyà nǹkan àdìsá gbogbo àwọn èèkàn nínú iṣẹ́ ológun nílẹ̀ Yorùbá gbogbo wọn kó a sì ráwọn ọba tí wọ́n lọ wo fídíò l'Àbújá tí wọ́n gbowó ìbáàbà àwọn ọba táwọn ọ̀dọ́ lọ dènà dé àwọn ọmọléèwé lọ dènà dé pé bàbá Àbújá tẹ́ ti gbowó àti gbé ẹ padà tí wọ́n kọlù lójú ọ̀nà. àmọ́ àwọn ọba tí wọ́n gbowó ń gbà náà tí wọ́n fi pa wọ́n lẹ́nu mọ́ wọ́n fẹ́ pa àwọn alágbára tẹ́ ẹ ní lókè wọ́n sì pa yín lẹ́nu mọ́ láwọn tó yẹ kó jà fún yín. ìran wa sáwọn ni wọ́n wàá jà fún wa lónìí táwọn wọn jà fún wa lónìí rádaràdá òsì ilé ń jó àwọn ọba wa ńlá kọ́ta sọ́pàpọ̀ torí mi ò mọ tá a fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ojoojúmọ́ sẹ́jọ́ táwọn a máa rò ní àwa máa rojọ́ wọ́n ń pa wá o wọ́n ń pa wá o ta ní ń pa wá Fúlàní ní ń pa wá kí la ṣe fún wọn àmọ́ ẹ lé wọn kúrò ní ugbó ìjọba wọ ọgbà. kí ẹ̀gà tá a san ká ẹ̀gà tá a sun kó tó pín yẹ rororo ní Ìgàngàn ní ilẹ̀ Ìbàràpá ojú rí tó ẹ wá wò wọ́n lónìí wọ́n ń gbádùn á tó fojú òpó lẹ̀ o òkèrò tẹ́ fi pè mí 080 ẹ lè pè sórí WhatsApp ẹ lè pè direct 08023687432 lòkèrò tẹ́ fi pè. ẹ wá wò wọ́n lónìí wọ́n ń gbádùn. ẹ jẹ́ òkèrò tẹ́ fi pè wá nù 08023687432 ẹ bá pè sórí WhatsApp òkèrò tẹ́ fi pè nìyẹn. Ààrẹ Laji Abbas lórúkọ mi ẹ tún jẹ́ adáṣètò ẹjọ́ ẹjá sọ òdodo ọ̀rọ̀ ni ẹ bẹ́ẹ̀ jà fi ọ̀rọ̀ pamọ́ ẹ̀ ń tọrọ bá kẹ́ńtẹ́ bá lè gbáǹgbólò ẹ̀ gbáǹgbólò ẹ̀ ń tọrọ ẹ̀ bá jẹ mẹ́pẹ́ ẹ̀wọ̀n lépè. kẹrọ tá a fi pè ní 08023687432 ẹ̀yin náà la fi dá sí ètò lẹ́ẹ̀kan sí 08023687432. Yorùbá Kogi àti Kwara wọ́n wà ní ewu ìkọlù àwọn Fúlàní tí máwọn ìlú nílẹ̀ Yorùbá iná ní ètò tá à ń gbé yẹ̀wò lọ́wọ́ Yorùbá Kogi àti Kwara ẹ pè wá ẹ dá sétò òkèrò tẹ́ fi pè ọ bá ṣe pé lórí WhatsApp náà ni kò bá jẹ́ lórí direct call 08023687432 òkèrò kan náà tí àròpìtà máa ń lò náà nu lẹ́ẹ̀kan sí 08023687432 ẹ pè ẹ dá sétò ojú òpó tó ti bẹ̀rẹ̀ bó ṣe ṣe ní mọ̀rọ̀pá náà ní àbíjẹta àná ni tẹ́rù bá ti ń pọ̀ lójú òpó ẹ máa ń kọlu ra wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà torí ojúṣe gbogbo wa ni o ojúṣe gbogbo wa ni tá a bá dìde ká sì bi àwọn olórí wa kí wọ́n fi ọ̀nà hàn wá èmi ò lè jọba ìwọ ṣe jọba èmi ò lè jẹ gómìnà ìwọ ṣe jẹ gómìnà. Hello ẹ káàárọ̀. ọmọ tọ́lá kọ́ lọ sọ̀rọ̀ láti Ìbàdàn. bá wa dá sétò. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé tí àwọn ọba wa ní Aláàfin of Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ àwọn gan ni wọ́n lẹ́tọ̀ọ́ láti bá wa gba àwọn Kogi àti Kwara ìsílẹ̀ kán bá wa gbà wọ́n kúrò ní ọwọ́ ewu bó àwọn Fúlàní bá ṣe pa wọ́n tán nù ẹnu gbogbo fídíò kan lánàá wọ́n ti ń sá kúrò nínú ìlú. Bẹ́ẹ̀ni. àwọn wọ́n ti ń sá kúrò nínú ìlú ẹ̀tọ́ ti pa ọmọ ẹ̀tọ́ ti pa ìyàwó rẹ̀ ẹ̀tọ́ ti pọkọ rẹ̀ lọ́wọ́lé para wọn kí gẹ́gẹ́ náà fẹ́. ilẹ̀ wa náà wọ́n ń fẹ́ ká kúrò lórí ilẹ̀ fún wọn ni. lórí ilẹ̀ wa. torí mineral resources tó ń bẹ ń bẹ. pé àwọn yóò lẹ́nu wọ́n lọ máa pa wọ́n bẹ̀ àwọn ọba wa mọ̀ wò wọ́n ràn kò ní lè sọ kankan.
wọ́n á máa jàjà àgbà wọ́n máa sọ pé èmi jù ọ́ ìwọ èmi jù ọ́ èmi jù ọ́. Aláàfin nìkan kọ́ ọkàn kábíyèsí Olúbàdàn ọkàn Aláké ọkàn Ọ̀ràngún. gbogbo àwọn yòó ìjà àgbàdo máa ń jà first class náà ń jà ìjà kìíní kan náà ń jà gbogbo àwọn tó wá pa yìí gẹ́gẹ́ kọ̀ọ̀kan wọn. àwa dé tọ́ kíláàsì. àwọn ìjà tó fẹ́ mọ̀ ìjà mú kò sí pé ẹ mọ̀ ń pẹ́ nìkan ẹ jẹ́ ká lọ síbẹ̀ tí Abraham Razak tí ó bá gbà sí báwọn bá lé àmọ́ lágbára láti pé bí kótó kán láwọn èèyàn tí wọ́n rìn lọ kán lọ gba àwọn èèyàn lọ́wọ́ ewu. Ọlọ́run ti tún ṣe president wa Yorùbá mi. èmi ò mọ̀ pé Yorùbá president wa. tó tọ́ ni kọ́ bá kọ̀wé sí lókè náà kó náà bá àgbẹ̀ bàbá tó wá kú tán lójú wọn kò wá wálẹ̀ báwọn ṣèjọba lórí àwọn ẹran ìgbà táwọn olórí kúkú máa tó pa wá tán wọ́n máa ṣèjọba lórí àwọn màálù. ẹ ṣe gan ni ètò ìjà fẹ́lòmíràn láǹfààní ẹlòmíì ti wà lójú òpó 08023667432 orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Afọlábí Olúwaṣọ lórúkọ mi. láti bolẹ̀ láti Ọ̀fà bá wa dá sétò bó o ní ṣe kò sí wàhálà àwọn Fúlàní lọ́fà. Ó wà o. Jágbó gan ni mò ń gbé. Ó wà. Níbi ṣé ó ti tọ́sẹ̀ méjì báyìí ní ìfẹ́ dárúkọ alágbára kan tó wà ní Ọ̀fà tí wọ́n lọ àtáàkì wọ́n lọ àtáàkì ilé ẹ̀ tó náà dojúkọ wọn kò lè jáde sí wọn torí àjàbí ogún ò lè mọ́gbọ̀n. Bẹ́ẹ̀ni. Wọ́n na àwọn èèyàn wọ́n ṣe àwọn èèyàn léṣe ká. Èmi dẹ̀ ní bí mo ṣe wà yìí mákẹ́tà ni mí gbogbo bí òkè ìdàjà lẹ́gbẹ̀ẹ́ òkè ọ̀dẹ mi lè ṣe kí má dé bẹ́ẹ̀. Òmù àrán òsì àmà lọ mákẹ́tì nǹkan lóríṣiríṣi àmà lọ mákẹ́tì ìfẹ́ dárúkọ product mi náà tá a mákẹ́tì ẹ̀ fẹ́. Àmọ́ ń ṣe rí àwa dandan ni problem ara wa. Ọmọ gbóná lèmi òró àwa dandan ni problem ara wa. Àwọn ìlú kan wà ní ìfẹ́ dárúkọ náà tó jẹ́ pé wọ́n kó àwọn pọ́ìsì tó jẹ́ pé wọ́n á máa ṣọ́ ìlú láàárín wọn. Fúlàní wà láàárín wọn. Bẹ́ẹ̀ni. Fúlàní wà láàárín nígbà tẹ ní pé ẹran ni olóńgbò wa máa ṣọ́. Ó tiẹ̀ ní ìlú tí mo mọ̀ ọjọ́ tí mo kọ́kọ́ rí bọ́ ìyẹn ó máa ń ṣọdẹ gbogbo nígbó ibẹ̀ yẹn ló mọ̀ ṣáìdì òsì yẹn ló wà. Mo wá ní mo rí mo ní Fúlàní ní bọ́ ìyẹn ẹni tá a kọ́kọ́ jọ lọ́kọ́kọ́ jìyàn tó wá gbé pẹ̀lú gbígbá Fúlàní yẹn wá ní ẹgbẹ́ àbọ̀ àwọn bàbá àwọn wọn ti pẹ́ nígbà tí wọ́n á kó àwọn bọ́ìsì tí wọ́n á ní wọ́n máa ṣọ́ọ̀lù wọ́n kó ìbọn lé wọn lọ́wọ́ tán tẹ̀lé wọn ó wà láàrin wọn. Báwo ni kò ṣe ní gbàgbọ́dé? Báwo ló ṣe máa ráwọn tó ṣé kò ní máa pàdé wọn nùgbó? Ìbẹ́ wá àwọn bíi Akínlàlú tí àwọn Àmọ̀tẹ́kùn ti lọ pààyàn wọ́n ní Fúlàní ń bẹnu àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n gbà lọ́sùn. Bẹ́ẹ̀ni ọ̀dà ní ìsọlú ṣe mátà kan ṣẹlẹ̀ ní ọjọ́ wo anígbòrò ló jí Fúlàní gbé ẹ̀yin aráàlú fárígá ẹ bẹ̀rẹ̀ sí ní protect Fúlàní yẹn kìíní kan ẹni tó jí gbé ó ti pẹ́ nùlú àwọn ọ̀rẹ́ ẹtí tó mẹ́ta kan ti gbé lù ìgbà kan àwo kan àwọn kòróró sọ ránsọ́ọ̀mù táwọn á gbà Yorùbá ló gbé ránsọ́ọ̀mù lọ mo ò jẹ́ kí Fúlàní gbé lọ òwe tá à ń gbọ́ tẹ́lẹ̀ ní pé Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ mi ẹ jẹ́ kó jọjọ ju ara wọn Yorùbá tó lọ wọ́n nà bí wọ́n dẹ̀ gba owó. Wọ́n ò fi àdá kọlà fún wèrè. Kí ni pálapàla yìí? Kí ni ẹ̀ẹ́dùn wọ́n sì rí màálù àwọn bòròró yẹn. Àwọn bòròró yẹn dẹ̀ ń kọ lẹ́tà sí wọn. Pé ìjọba táwọn afojú wọn rí. Bí wọ́n lè jẹ́ kí wọ́n jọ fèsì ara wọn. Àwa gangan, àwa náà ní problem ara wa. Ẹ ṣe gan ni. Àwa ní problem ara wa. Ẹ tó jẹ́ àwa kò ṣe thank you sàkópẹ̀ yìí. Ẹ ṣe ẹni tó fẹ́ lómi láǹfààní ẹ ti make point yín ẹ jẹ́ tó fẹ́ lómi náà láǹfààní kí wọ́n dá sí ètò. Òkèrò tá a fi pè tá a fi dá sí ètò yìí náà ní 08023687432 kò bá jẹ́ WhatsApp ni kò bá jẹ́ direct call òkèrò tẹ́ fi pè tẹ́ fi bá wa dá sí ètò náà àwọn kan fẹ́ wọlé tó bá ti ń kọlu ra wọn báwọn
àwọn kan fẹ́ wọlé àwọn kan fẹ́ wọlé àwọn kan fẹ́ wọlé jẹ́ ká gbé ẹni yìí wọlé àwọn tí wọ́n bá ti ráyè wọlé ká ẹjá sí bí àwọn bàbá àsọ̀nà. ẹ káwọn bàbá tó ẹ kú òwúrọ̀ sàn. ẹ kú òwúrọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. ẹ kú ètò bàbá o Ayọ̀dèjì ló ń pè láti Belgium. tó ẹ bá wa dá sétò. ààrẹ nǹkan tèmi kò fẹ́ sọ ni pé ibi tí gbogbo ẹ lọ iṣẹ́ máa bọ̀ lamẹ́ríkà kẹ́ máa bọ̀ Canada kẹ́ fi gbogbo àbúrò ilé wa yìí kẹ́ fi wọ́lẹ̀ kó máa fi wọ́n máa ṣorí gbogbo tó ń ṣe ṣẹ́ẹ̀rì káwọn ọmọ yẹn àti kìíní kẹ́ kúrò Nàìjíríà báyìí. kò sí ní tá a fẹ́ ṣe iṣẹ́ ìlú ni ní mọ́júmọ́ òní mi ò sùn tẹ́lá àwọn ẹ̀ bá wo gba àwọn nǹkan tí mo post lóru èmi gan mọ̀ ṣẹ́rí ibi táwa dẹ̀ tó wà ibi tó léwu díẹ̀ ni èmi gan mọ̀ pé lásìkò mo ní ìdí ètò ààbò tó ju ti tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n sẹ́mọ̀ mo máa ń sọ bẹ́ẹ̀ dá sotia tó sonde tó ṣòfò yóò fàyè lẹ̀ ni tí n bá ní mo sá lọ tó ṣe péjọ tí mo dẹ́sẹ̀ wọ Amẹ́ríkà àbí Canada náà lọ́lọ́ ní màá jáde láyé ńkọ́. nǹkan tẹ̀ ní ṣe é fún wa báyìí because nǹkan tá a mọ̀ tó dúdú sí gbogbo wa ẹ ti jẹ́ kó là ó ẹ ti jẹ́ kí gbogbo ẹ yé wa o ẹ ti là yé wa o torí ẹ àní ti máa jù ìtàn báyìí àwọn ìlú máa ń lò fún máa ń rò pé ṣé mo ti di pòfẹ́sọ̀ tán ní ọmọ pé mo ní pòfẹ́sọ̀ kọ́ńbì kan Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín láṣẹ Èdùmàrè máa fi ṣọ́ ẹ̀ṣọ́ àwọn ọmọ yín. àmín o. agbára Ọlọ́run nǹkan ò ní ṣe kò ní ṣàwọn àna ẹ ká máa gbé lọ sàn. ẹ ṣe bẹ́ẹ̀ ni o òkè ọ̀rọ̀ tá a fi pè tá a fi dá ṣètò náà ní 08023687432 iná la fi dá sí ètò 08023687432 Mr. Wálé láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ń kí wa kú ètò náà la fi dá sí ètò ojúṣe gbogbo wa ni o ẹ jẹ́ ká sọ ìrònú wa tá a bá dákẹ́ tara wọ́ bá wa dákẹ́ àmọ́ tá a bá dákẹ́ tá à ń sọ ìjọba náà gbọ́ wọ́n sì gba ọ̀rọ̀ wa yẹ̀ wò wọ́n gba ọ̀rọ̀ wa yẹ̀ wò tá a dákẹ́ tá à ń sọ ìjọba ó gba ọ̀rọ̀ wa yẹ̀ wò èrò lè pọ̀ lójú òpó ẹja máa gbìyànjú 08023687432 òǹkẹ̀rọ tẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn òǹkẹ̀rọ tá à ń lò náà nìyẹn. hello. hello ẹ kú ètò. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Wọlé ló ń sọ̀rọ̀ láti Ìlọ́ra. láti ìlú Ìlọ́ra Ìlọ́bẹ̀ ilé yán ẹ bá wa dá sẹ́tò. ẹ ṣe ẹ kú ètò a fẹ́ kí yín kádẹ́lù yín lọ́gọ̀ọ́ ẹnu torí tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ wàhálà àwọn bòròró Fúlàní yìí àti aburú tí wọ́n mú bá ìran Yorùbá tó bá jẹ́ pé bó ṣe ń ka yín lára àti bí ẹ̀yin ṣe ń kópa ni la bá rí nínú àwọn olórí wa kódà kò jẹ́ méjì mẹ́ta lásán táwọn náà ń ṣègbìyànjú bẹ́ẹ̀ tí ń ṣe ní tọkàntọkàn wàhálà yóò ti jẹ rodò torí pé ojoojúmọ́ ló ń burú sí i wọ́n fi màálù tí wọ́n ń dúró tì nínú igbó wọ́n fi ń bojú wọ́n wá fi ìyẹn máa fi àwọn aburú tó pọ̀ ju kí màálù ọ̀jẹ̀kù gan wọ́n fi ń ka àwọn èèyàn èyí tó jẹ́ kí wọ́n mọ tó rí nǹkan yìí ṣe ni pé àwọn èèyàn wa náà ló ní ọ̀pọ̀lọpọ̀ màálù tí wọ́n kó sí wọn lábẹ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn yìí fi màálù bójú ni ọ̀tọ̀ ni tí wọ́n ń bọ̀ wá sí nílẹ̀ Yorùbá. tẹ́ ẹ bá rántí wàhálà tá a ṣe ní Ìlọ́ra ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn. àmọ́ yìí àmọ́ rírì yín. nígbà tí wọ́n ní màálù jẹ nǹkan tó kú wọ́n sì ẹ̀gbọ́n kábíyèsí àbúrò kábíyèsí Ìlọ́ra àtàyè ìyàwó wọn wọ́n sì kó wọn wọ́n sì wá tí wọ́n mọ́lé ń bàdàn. nǹkan mọ̀ ṣe wá o èmi lọ sọ́dọ̀ àwọn agbo ranger ń gbà wọn mo ní ẹ̀ wá gbà wá nílùú tọ́lọ́ba tó níjòyè nǹkan ti ṣe wá o. àwọn ẹni yẹn sì tó ń bẹ nílùú tí wọ́n sì tó ń sọ tẹ́ lọ bí wọ́n dá. ṣe báwọn lọkọ yín ìbáwọn wọn nílùú àlejò làwa ńlẹ̀ Yorùbá àmọ́ wọn nílùú. ìjọ burú jù báyìí lọ tí gbogbo wa fi gbọ́n. ẹ ṣe gan ni o. ẹ ṣe sà. ẹ ṣe pọ̀ òkè ẹ̀rọ tá a fi dá ṣètò náà ní 08023687432 tí a bá gbàgbé ọ̀rọ̀ Ìlọ́ra yẹn gbà náà rí i pé mo dá sí tá a dẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ni àwọn ará Ìlọ́ra gbé káwọn Fúlàní ó fi ìlú wọn lẹ̀ ńlá tó ń gbẹ́ pé wọ́n sì ń bẹ́ńbẹ̀ digbí dọ̀la ẹlòmíì ti wà lójú òpó ẹ kú dédé àsìkò yìí orúkọ yín àti bí tẹ́ ti ń pè o. orúkọ mi ni Olúwaṣeun ń pè látẹ̀kọ̀. láti ìlú Èkó ẹ bá wa dá ṣètò. ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́ ń ṣàánú wa ni o. nǹkan tèmi tọ̀jẹ́ sí ni pé ṣé Àmọ̀tẹ́kùn ò sí ní àwọn Kwara
state yẹn ni. Àmọ̀tẹ́kùn ò sí níbẹ̀ ẹ̀pẹ́ yìí gan ẹ̀ ní Àmọ̀tẹ́kùn ní Lagos State ìpínlẹ̀ 5 ni Àmọ̀tẹ́kùn wà. Ogun state lé ní o kíní ni mò ń gbé o Èkó ni mò ń gbé o Ogun state lé ní o. Ní mo sọ pé kò sí ní Èkó bẹ̀ tó wà lógùn. Bẹ́ẹ̀ni kò sí lẹ́kọ̀ọ́ but RRS wà lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni tí ò jẹ́ ká bínú pé Èkó pilẹ̀ ti nìkan tẹ́lẹ̀ kó tó di pa Àmọ̀tẹ́kùn lẹ̀. Torí Èkó gbogbo síìtì ẹ rí àwọn ọlọ́pàá alẹ́ lè rí kò sí kankan lẹ́kọ̀ọ́ so irú àwọn ìlú bẹ́ẹ̀ àwọn gómìnà wọn tí náà ń ṣe. Kwara àríwá àrígbùngbùn Nàìjíríà Òkè Ọya ni wọ́n pín Kwara sí so ẹ rí i pé tẹ́ bá wo lẹ́tà tí mò ń bọ̀ jẹ́ tẹ́ bá wo lẹ́tà tí Aláàfin kọ press list tí wọ́n kọ Aláàfin ti gbé ìgbésẹ̀ tẹ́lẹ̀ wọ́n pe gómìnà ìpínlẹ̀ Kwara pé ṣé káwọn kó OPC wá àti àwọn Àmọ̀tẹ́kùn káwọn gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá ràn wọ́n lọ́wọ́ torí àjọ pààlà ní ìpínlẹ̀ Kwara lè ràn wá lọ́wọ́ àwa náà lè ràn ìpínlẹ̀ Kwara lọ́wọ́ ìpínlẹ̀ Ògùn lè ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè ràn ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n wọ́n ní rárá pé àwọn ológun làwọn fẹ́ lò ní bárékì ológun Ìbàdàn. ọ̀rọ̀ ẹ̀sìn náà máa tì bọ̀ jẹ́mọ̀ bá ṣe dárúkọ OPC àti kíní yẹn ọ̀rọ̀ ẹ̀sìn òun náà máa tì bọ̀ ìkọ́ tí ìjà Kwara yẹn ṣe ṣòro gbè nìyẹn ìjà Kwara ṣòro gbè ìkọ́ tó fà á tí gbogbo àwọn OPC yẹn fi ṣéra ró nìyẹn. Aláwọn OPC pọ̀ ní Kwara gan aláwọn OPC gan ní Kwara. because ẹ̀sìn làwọn máa kà á sí wípé àwọn ẹlẹ́bọ ló ń bọ̀ wá protect wọn. Ìbẹ̀ níbẹ̀ lọ́dọ̀ wa ń bí báyìí. Àwọn mùsùlùmí kọ́ ni wọ́n ń pa jù bẹ́ẹ̀ wọ́n ẹgbẹ́ fún wẹ́lẹ̀ jẹ́ wọ́n máa pa wọ́n population àwọn tí wọ́n ń pa jù níbẹ̀ yẹn àwọn tó jẹ́ mùsùlùmí gan làwọn ará bí ń pa jù àwọn tó jẹ́ mùsùlùmí ni wọ́n ń pa jù níbẹ̀. Ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ Fúlàní ọmọ mẹ́nìkan ìbí lẹ gbọ́ pé wọ́n tún ń gbé Fúlàní ara wọn náà lẹ gbọ́ pé wọ́n ń gbé orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè o. Adéwálé Sàlàkọ́ ni. Ètò ní. Láti Amẹ́ríkà mo ti ń pè. Bá wa dá ṣètò. Yes. Ẹ wo mo kọ́kọ́ lò yín lọ́gọ̀ ẹnu iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. Ọlọ́run tó bá ṣe pé a ní irú yín bíi 4 lásán tó kàn fún tó ń lo awareness platform tẹ́ ń lò fún ọmọ Yorùbá nǹkan ò ní rí báyìí. Àwọn èèyàn tó ń ṣe pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà lágbàgbé bíi ni àwọn èèyàn wo ò dákẹ́ o káàkiri ẹ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò tí mo bá ń post èmi ní kinní kan torí ẹ̀ ni mo máa fi post fídíò àwọn èèyàn tí wọ́n kọ nǹkan sí lórí kábàlì mọ̀ pé àwọn èèyàn kan náà ò dákẹ́. Òótọ́ ni àwọn èèyàn ò dákẹ́ ṣùgbọ́n ní ti Yorùbá pọ́nbélé yìí tẹ́yìn máa ń jà fún ìtàn ni o kí ìran wa má parun ni o títí yín tún lé kẹ́ńkà. Ẹ jẹ́ sọ nǹkan ní bíi ọdún 7 sí 8 sẹ́yìn mo wá sí Nàìjíríà mo wá lọ kí ẹnìkan ní oko bíi tí dádì mi ní which is Kìchí ni dádì mi lóko sí ọmọ Ìṣẹ́yìn ní mí Ìbàdàn lèmi gbé mo wá lọ kí ẹni yẹn dókítà yẹn ẹsẹ̀ ń dùn ẹni yìí ó dẹ̀ lóko Fúlàní sì wá ó sì ń wú iṣu ẹni yìí ó sì ń wú fún màálùú rẹ̀ kó máa jẹ ọmọ Fúlàní. Wọ́n wá mú ẹni yìí bí wọ́n ṣe mú wọn wá mú lọ sí police station ìgbà tí mo fi wá yẹn bí mo wá ṣe rí mo ní èmi gan màá rún párùn ṣẹ̀ sí bíbáyìí àjọ débẹ̀ àwa jọ dé police station ìgbà tá a dé police station a rí Fúlàní gangan bóyá Fúlàní àwọn kìnìún yẹn láti ilẹ̀ Haúsá náà ti gbé DPO wá síbẹ̀ yẹn nínú Kìṣí ó wà ń sọ fún wọn pé ó pe ọba àwọn Fúlàní yẹn ìyẹn wà ń sọ fún mi pé òun mọ bàbá tèmi o pé kémi ṣọ́ra o bàbá mi sì wà nínú oko wọn lóòótọ́. kọ́tà òun mọ bàbá yín lílẹ̀ bàbá yín ẹ ti mọ òun mọ bàbá yín ẹ ti mọ tó mìín ni ẹ ti mọ tó ó nítumọ̀. Ó fẹ́ lọ pa wọn ni. Bẹ́ẹ̀ ni. Wá mọ tí mo wá ṣe mo dẹ̀ wá gbéra torí pé ààfin làwa náà gbígbà tá a wà ní kékeré tọ́lá àti débẹ̀ láti 80s láti wà ní Kìṣí. Mo wá lọ sí ààfin ọ̀dọ̀ bàámi Ìbà of Kìṣí wọ́n dá mi mọ̀ dáadáa wọ́n á wo ààfin lọ ààfin ni wọ́n wá ti invite DPO yẹn àti Fúlàní yẹn wọ́n wá invite gbogbo wa lọ. Mo ní ó ń sọ fún mi pé òun mọ bàbá àti tèmi. Kí ló fẹ́ kí ni ìtumọ̀ ẹ̀?
bàbá sábà sọ̀rọ̀ wọ́n ní nǹkan kan ò gbọ́dọ̀ sí bàá mi o. Ọdún yẹn náà mo gbé wọn kúrò ńbẹ̀, mo gbé wọn lọ sí Ìbàdàn, ilé tí mo kọ́ ńbàdàn. Torí Fúlàní tó bá ta ìdí mẹ́yìn báyìí agbára wọn máa ń lọ wọn ò yí kí ẹ o. wọn ò lẹ́mìí ìdáríjì, Fúlàní ò lẹ́mìí ìdáríjì. sẹ́rí tó lè kápá Fúlàní àwa mọ̀, tẹ́ ẹ̀ bá tí ì ṣẹ́gun wọn lẹ́ẹ̀kan náà, kẹ́ ẹ lé wọn dànù, kẹ́ ẹ yálù wọn kí wọ́n fi gbogbo agbègbè yẹn lẹ̀. Tẹ́ bá dẹ̀ fi gbogbo agbègbè yẹn lẹ̀ tán, ọdún 5 ẹ sì máa dáàbò bo ìloro yín. wọ́n sì tún máa wá. wọ́n máa wá. Ibi tí a sì wà yìí ni à ń pè ní Adágbangba. Adágbangba yìí ó pààlà pẹ̀lú Kwara State ni. Ibẹ̀ yẹn dangerous, kẹ́ bá rí Fúlàní tó wà níbi tí mò ń sọ yìí. Ẹ máa ṣe bí mi tí ì rí kí Fúlàní pọ́ǹbì kan tó bẹ́ẹ̀ yẹn rí. ìbí táwọn sọ àwọn èèyàn rò pé rọ́là ń pa gbogbo inú gbó wa wọ́n ń bẹ wọ́n yí wa po ni. Wọ́n burú débi pé tí àwọn wọn ń dáná ń bẹ̀, àwọn náà ń jiyàn gbé. Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ sẹ́ni tí ó mú wọn sí ibi tí wọ́n ya nǹkan dé. Ta ló fẹ́ mú wọn? Tẹ́ bá mú wọn báyìí, ẹ wo wọ́n ti dá èmi lọ́nà rí. Mo lọ gba owó skul ní bí ọdún 10 sẹ́yìn. Ìgbà wọ́n sì dá mi lọ́nà, wọ́n sì gba gbogbo fóònù ọwọ́ mi, wọ́n sì gbowó mi. Fúlàní ẹni tí mo sì mọ̀ ló dá mi lọ́nà. Dúpẹ́ tẹ́ ẹ tún mọ ẹ̀dúpẹ́ tọ́lọ́ ń kó yín yọ. Oríṣi ni pé wọ́n lo máàsì, wọ́n kọ́fà ojú wọn. Ẹni tí mo mọ̀ ni. Torí ọjọ́ tí wọ́n dá mi lọ́nà ìlé lọ́mọ́ torí mi lò ó kankan lọ́wọ́, mo tún padà sóko yẹn ni kí bàbá tún tó ṣe àǹkan mi kan tó fún mi lọ́wọ́. Mo wá ń sọ fún wa pé ẹni báyìí ọmọ bàbá dúdú òun ló dá mi lọ́nà o. Ìgbọ́dọ̀ kó tí mo bá kó ọmọ bàbá dúdú ni kẹ́ ẹ gbé o. Mo dẹ̀ mọ̀ pẹ̀lú ìdánilójú pé òun ló dá mi lọ́nà. Ibẹ̀ yẹn ti bàjẹ́ débi pé Ọlọ́run á máa fún ilẹ̀ Yorùbá máa ewu máa ń bẹ lóko lóńgẹ̀. Tèmi rí ibẹ̀ yẹn lásán, ibẹ̀ yẹn gan lásán ogún fẹ́ lè gbàbẹ̀ wọlé sílẹ̀ Yorùbá. Ibẹ̀ yẹn burú gan. Ẹ kú ètò. Ẹ ṣé gan ni. Ààrẹ Lájí lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá, Aláàfin Ọ̀yọ́ máa fi òǹtẹ̀ lù. Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ní lágbára Ọlọ́run. Ẹ ṣé gan ni o. Ẹ ṣé pọ̀. Ẹnìkan yìí ti wà lójú òpó. Ẹ bá wa dá sétò ẹ ti wọlé o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Oníbodè ilẹ̀ Yorùbá. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Ọládìkan láti Ṣakí. Ṣakí Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà. Ẹ bá wa dá sétò. Ẹ ṣeun, oníbodè ilẹ̀ Yorùbá ọ̀gbọ́n ẹ̀yìn. Ẹ̀wù àánú yín máa ń ṣe mú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti sọ lọ. Àánú yín máa ń ṣe nítorí pé ìfẹ́ ilé dání tọ́ ẹgbẹ́ ṣe gbà pé ìtọ́nà bá ti kọ pé ìyẹn ló lò láyé ní olú ọgbà ìdí náà gbàgbé àmọ́ ṣe rí ẹ̀rú máa ń gbà pé ọkùnrin yìí nítorí pé gbogbo tọ́nà bá fún àwọn Yorùbá lágbára náà ti kéré tó yìí àgbà pé kò sí tọ́nà lẹ́kùn Yorùbá tí Yorùbá bá ń kọ́ ló láyé. Bẹ́ẹ̀ni. Kí Yorùbá tó ń dìjọba nígbà tó bá ṣe fẹ́ débẹ̀ ó lè lóra dáadáa bẹ́ẹ̀ nìyẹn àárí àǹfààní kankan nílẹ̀ Yorùbá àdóńtà àǹfààní nílé yìí. Ìgbà tó yá àwọn dìbẹ̀ wọ́n lo gbogbo chance tó yẹ kí wọ́n lò gbogbo ẹ̀ tó bá ti fẹ́ lọ́pọ̀ wọ́n ti sálọ̀pọ̀ ẹ̀. Láyé Buhari, Ọ̀ṣínbàjò jẹ́ vice president. Wọn ò ṣe federal road kan nílẹ̀ Yorùbá yanjú báyìí. Ọ̀nà ìlú rẹ̀ gan Ṣàgámù sílùú rẹ̀ kò ṣe. Ọbásanjọ́ láyé Ọbásanjọ́, Ìbàdàn sí Abẹ́òkúta kò ṣe. Ṣé wọ́n ṣépè fún ìrántí àní? Yóò lọ. Ọdún rẹ̀ ó pe òun yóò tún lọ o, kí ni Yorùbá pé kí láti sọ pé Ọlọ́run ti kú wa, gbogbo pátákó jẹ́ ológun pátá àwọn ọmọ Yorùbá náà kó síbẹ̀. Wà láìpẹ́ òbírí ìkẹ́. Ìwúlò wo ní ń bẹ lára wọn? Ìwúlò wo ní ń bẹ lára wọn? Ẹ̀kú yìí náà lẹ́nu ọ̀pá, òkè yìí náà lélẹ́yìí o, ẹ̀kú àtúrò alábẹ́rẹ́ ẹ̀kú kẹ̀kẹ́ rí kọ́ńtà pé àwọn ọmọ yìí ta mọ́tò yìí tó lè máa lọ ẹ́nìbíẹ̀. Àwọn ọba tẹ́ àárín ọba tó lè fún
àwọn ọba wa nígbà tí ẹ mọ̀ pé wọ́n mọ̀ pé Lájí Abbas oníṣẹ́ àárí kìí ṣe oníṣẹ́ àárí mi wọn ò lè fún wa ní kí lọ́kàn wọn pẹ̀lú ẹ wá máa sí rí àtijọba ní o àtàwọn ọba ní o gbogbo wọn náà wọ́n ń jẹ́ tó wá gbọ́ o. ó sì ń ṣe àdúrà yín sì ń ṣe mọ́ wa. torí pé ẹ̀rù lẹ́nu bá ń báyàn wà ní ẹ̀rù lẹ́nu bá ń báyàn ìrí wọn bí mọ kankan. gbogbo ẹ̀yin tẹ́ wà ń sakíhun yóò yẹ ẹ̀yin jọ̀pọ̀lọpọ̀lọ ẹ̀yin gbogbo ẹ̀yin lẹ súnmọ́ ibi tí wọ́n wà igi mú yín ni. ọmọ Ṣakí tó bá ń lọ sí Ọ̀kẹ̀lẹ́tẹ̀ tí ọmọ Ṣakí bá ń lọ sí Ọ̀kẹ̀lẹ́tẹ̀ lẹ́yìn pẹ̀lú ìfòyà ni ibi tó bísíǹsì ti wọlé ibi tó yẹ ti wọlé tí ẹbí ti wọlé ìfòyà ni. ẹ̀yin Òkè Ògùn ẹ̀yin lẹ ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wá nìbàdàn ilẹ̀ ń bọ̀ wá lẹ́kọ̀ọ́. ọmọ Ṣakí ò lè rìn pírí láàrin Ṣakí sí Ọ̀kẹ̀lẹ́tẹ̀. bí wọ́n já dírẹ́bà bọ́lẹ̀ wọ́n gbé ta lọ wọ́n já obìnrin bọ́lẹ̀ wọ́n gbé ta lọ ẹni tó bá rí fáwọn tí mo ra wọn báyìí pípa ni wọ́n lè fa wọn wọ́n lè gbé wọn wálé àbẹ̀sí wọn intansidẹ̀. àṣàṣì kú wa àbí àṣàní máa wo èèyàn wálẹ̀ kájọ jòkú rẹ̀ àwa náà láàṣì. police station tó wà ní Ṣakí náà níbi tó bá ní wọ́n débẹ̀ tí ọmọ Yorùbá bá débẹ̀ tí Fúlàní bá débẹ̀ ìdílé ìbọn ìtọ́mọ orí pẹ̀lú èsì ìṣẹ̀lẹ̀ láàrin Fúlàní àtàwọn polisi ó sì mọ̀ pé irọ́ lásán ni wọ́n Yorùbá wá ṣe nígbà yìí. Yorùbá ó wà lórí ìdúró Fúlàní ó wà lórí ìjókòó ó dáa bẹ́ẹ̀. ó ti rí pé owó àwa jẹ́ àwa tá a wà ní ìgan àwa tá a wà ní ìbẹ̀rù mọ́tò láti ń sùn láti ń dín nínú ilẹ̀ bàbá wa. ta ló lè sòkò forí lóṣù ká. nínú ìlú ìbẹ̀rù mọ́tò ní kò sẹ́ni kankan tó lè dáàbò bo ẹnìkan mọ́. à ń bàjọba wa lọ́dẹ̀ ní ọdún kejì ọdún kejì ká tó dídú ká tó pàjúdé nísìnyí wọ́n kó gbogbo ọmọ ẹlòmíràn bẹ́ẹ̀ àwọn náà tó kó wọra àwọn tó padà ní ìfẹ́ bá tó máa wù tá tó máa wí lẹ́yìn ìgbà yẹn. ẹ ṣe gan ni. ọ̀tẹ̀ni tí ó ràn yín lọ́wọ́ Ọlọ́run gbèdéde sí yín o. àṣẹ o. wa alaikum salaam. pa ẹran káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá tí a sì rí ọ̀nà àbáyọ kankan sí iná ní ètò tí à ń ṣe lọ́wọ́ èyí náà lè dá sí ètò ìmọ̀ràn yín o ọ̀rọ̀ yín o àbí ń tẹ́ rí o ìjọ wo la fẹ́ bọ́ lọ́nu ìlà ìlú ìjọ wo lẹ̀dọ́ sinmi ogun ìjọ wo lásinmi ọ̀tẹ̀ ìjọ wo ni ìṣọ̀kan yóò wúlò fún wa nílẹ̀ Yorùbá ìjọ wo làwọn bàbá wa ni wọn ò lè pera wọn síbi tí wọ́n ti yẹ kí wọ́n pera wọn sí láti gbà wá kúrò lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ń pa wá ní ojoojúmọ́ òkèrò tẹ́ pèsè náà nìyẹn ẹnìkan ti wà ní ojú òpó ìjà gbé pè. hello. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Wahab Sikiru lórúkọ mi bàbá wa Lájí Abbas. láti bo lẹ ti ń pè o. ọmọ Ìṣẹ́yìn ni mí bọ̀ tí mo ti ń pè. Ìṣẹ́yìn òòrò ọmọ ẹbẹ dí ẹ bá wa dá sí ogun ọ̀jàjà kó jà sẹ́yìn rí ẹ bá wa dá sétò. ẹ ṣeun Ọlọ́run ò ní jọba àlàáfà yìí ò ní jọba. àṣẹ o. ẹ kú iṣẹ́ ìlú mo máa ń gbádùn lọ́pọ̀lọpọ̀ gbà sẹ́rí àkọ́kọ́ mẹ́ kí n máa wéṣẹ̀ àkókò solution lè fẹ́ mú wá kí n wá sọ̀rọ̀ kékeré lé lórí. bàbá tí ò bá tì á sí pé a fi asarẹ́ lọ́wọ́ bàbá tèmi lọ́jọ́ dọ̀la nǹkan ti ṣe wá tó pọ̀ nílẹ̀ Yorùbá kí ló fà á àwọn tó yẹ kó gbani àwọn ni wọ́n ń sọ̀pọ̀tì ẹni tó ń lu ni ẹ̀yin àgbàlagbà ní nani bá nani tí gbanigbani ò bá ti gbani gbanigbani ló ní kí nani ó máa nani. solúsọ̀ lílé yìí tí ò bá ti di wípé níjọ́ tí wọ́n bá ti pa ẹnìkan nílùú ká sọ pé local government chairman tó wà níbẹ̀ councillor tó wà níbẹ̀ baálẹ̀ tó wà níbẹ̀ ọba tó wà níbẹ̀ àti gómìnà tó wà lára díẹ̀ àwọn ẹni tí wọ́n pa yìí o ẹ̀tọ́ pa wá yìí o wọ́n gbọ́dọ̀ provide wọn
láàrin ọjọ́ méje if not so àti gọ́vnọ̀ àti anything so àwa ló take a decision lọ́wọ́ ara wa ẹni fúlàní tó bá wá tàbí ẹni apànìyàn tá a bá rí tí ó bá ti jájòjì àfẹ́ pàtó tíjọba ò gbọdọ̀ ṣe kankan fáwa náà láì jẹ́ tí wọ́n bá provide àwọn tó pa àwọn èèyàn wa yẹn ẹni táwa náà bá pa òun gbọdọ̀ mú wa mọ́ níjọ́ náà láà bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìdílé lẹ́yìn ọmọ iṣẹ́ ìníní igbójà ìní bàbá mi dáko sí mo sọ̀rọ̀ 80s àwọn ọba wa ló ń tà wá tipẹ́tipẹ́ nígbà náà baálẹ̀ akíọdé òun ní baálẹ̀ igbójà ìní nígbà yẹn ẹ lọ ṣèwádìí lé lórí ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ tó mo lẹ́rìí fún ni ọmọ baálẹ̀ ní Ibrahim mùsùlùmí àti ẹ̀ nígbà náà tí àwọn Fúlàní bá jẹ kó ẹ wo 80s o 80s mo sọ o àbá wa ní àbá akọ̀wé àgbẹ̀ kọ̀ọ̀mù bàbá ọdẹ kọ̀ọ̀kan àlùmọ́ọ́nì tí wọ́n ti rí nígbà náà kèékì ìdí sí yìí o 80s ni o níbẹ̀ ló ti wà kùsà nídìí ibùdó ààrẹ. ibùdó ààrẹ. bàbá bẹ́ẹ̀ ni gọ́ọ̀nà ló padà lọ fi omi gbóná lé àwọn èèyàn àwọn Fúlàní àwọn kí lórúkọ rẹ̀ Senegal àwọn náà wà níbẹ̀ ní ìfìdọ̀la bàbá 2018 ni mo sọ kó bàbá mi kó mo fẹ́ lọ dákú padà wọ́n lé kúrò bẹ́ẹ̀ ni Fúlàní ló wà ní gbogbo ẹ̀fí yẹn níbẹ̀ nísìnyí. nísẹ́yìn. ní gbọ́jáyè nísẹ́yìn gbogbo ọmọ ọba nísẹ́yìn nílé bàbá mi asẹ́yìn náà ń gbọ́ mi bàbá mi asẹ́yìn ń gbọ́ mi bàbá mi ń gbọ́ mi. ọmọ ẹ̀kúnlé lè ní ọmọdé ààrẹ ìlú nílùú Ṣẹ́yìn. ṣe gbọ́ nǹkan àwọn èèyàn rò pé gbogbo tá à ń sọ ìwádìí tá a ti ṣe ni gbogbo lẹ́wọ̀n àwọn Fúlàní wakùsà lọ ni. ẹ jẹ́ kí n sọ àṣírí fún yín bẹ́yìn náà ṣe ń sọ ìjájọ́ mọ́ ẹgbẹ́ sí i kájọ mọ́ ìjára wa sí i ǹjẹ́ kí lẹ̀yin rò pé bàbá sì rókì lè máa fi ewédú jẹ ta lẹ rò pé lè máa bẹ lẹ́yìn àwọn Fúlàní ilẹ̀ Yorùbá tí wọ́n fi máa wakùsà tá a sì rí nǹkan kan ṣe sí i. àníṣe mo máa ń kọjá ẹ máa lọ wò ní òsì pàtó tó gbàgbé tẹ̀sán máa méjì mo máa ń pẹ́ sára sí ní gbogbo ìgbà bíkọ́ kì í ṣe pé yóò wò lágbára nani ni o gbanigbani ni o fàyè lẹ akọ ìyà lọ́wọ́ nani. wọ́n wá kú. ẹ jẹ́ kí tíwájú kankan lè fún yín bàbá mi ṣe rí Ọlọ́run bá bùn yín lẹ́nu gbogbo àtàláfíà ara ẹ ti ṣiṣẹ́ tó pọ̀ o ẹ ti la ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lójú o olóyè Sunday Igboho ó ti ṣiṣẹ́ takuntakun Ọlọ́run bùn máa yẹn ní ẹ̀ ní gbogbo àtàláfíà. ṣe rí òun jẹ́ solution òun ni wípé kọ́mọ Yorùbá mọ̀ wípé àwọn tó jẹ́ elite wa tó jẹ́ alágbára wa ni ọ̀tá wa tá a bá ti fasalẹ́ kansalẹ́ pé ẹ̀yin lẹ̀ ń pa wá ẹ̀yin lẹ̀ ń pa wá tẹ̀ ẹ̀ bá ti protect wa á gbèjà ara wa tá a bá dé gbèjà ara wa tẹ̀ bá ti mú ẹnìkan sọ ajẹ́pẹ́ ẹ̀yin gangan ni sọ́ńgbà náà lẹ́yìn solution máa dé bàbá ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ fẹ́ lómi láyé kan lè sọ̀rọ̀. àbàrọ̀ là ń sọ fọmọlúàbí bọ́ bá dénú ẹ̀ yóò dòdìdì Yorùbá ń wí ó kẹrọ tá fi pè tá fi dá sí ètò bá a bá ń wí àmọ́ tá à ń wí o iná ní 08023 687432 ẹ̀rí nígbà tá a ti bẹ̀rẹ̀ ètò tá a ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí ẹ̀rí wọ́n sàn já wa wálẹ̀ ni mọ tí ń bẹ Nàìjíríà kò yọpọlọpọ àwọn èèyàn àwọn àmọ́ bí ṣe ń lọ wọ́n ti àwọn kan ti wà tẹ́ ti sẹ́ẹ̀tì ní ìsìn báyìí wọ́n mọ̀ já ètò ń wálẹ̀ ni ẹ̀sìn parọ́ ni a tún gbé sórí YouTube a sì máa sọ lójoojúmọ́ wọ́n máa já wálẹ̀ ní pé káwọn èèyàn wọ́n bá lè link wọ́n máa já wálẹ̀ ní ẹ̀yin wá ní kẹ́ ẹ máa ṣe ẹ̀ mọ́ tẹ́ ń fojú wá rí Nàìjíríà ẹ̀yin náà gbọ́ nǹkan àgọ́ ààrẹ nu ní Ìṣẹ́yìn láti 80s làwọn Fúlàní ti wà ń bẹ̀ tí wọ́n ti ń wakùsà wọn ò jáwọn èèyàn lè dáko ìbẹ́ ká fi sọ̀rọ̀ ajé nílùú àwọn Fúlàní ń bẹ́ẹ̀ àlejò tó fòru wọ̀lú tó ń júwe sàárè bàbá afọ́jú rè ọlọ́wọ́ onílé inú ni 08023687432 iná ilẹ̀ fi pètè fi dá sétò ààrẹ Lájí Àbáàsì lórúkọ tèmi o ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn obìnrin dáná tàṣíjù dáná tàṣígbó bàbá ojú tó lé ìtàn wúwo ojú rin lọ òǹkẹ̀rọ tẹ́ fi dá sí ètò náà nìyẹn 08023687432 iná ilẹ̀ fi dá sí ètò ojúṣe gbogbo ọmọ Yorùbá ni ojúṣe gbogbo ọmọ ẹ já sọ̀rọ̀ kí lè ro ti yín kí lè ṣẹlẹ̀ lágbègbè yín kí lọ́nà àbáyọ ìjínigbé Fúlàní lọ́tún Fúlàní lósì kí ni ọ̀nà àbáyọ náà ni ètò tá a gbé kalẹ̀ ẹ já dá sí ètò
ẹja dá sí ètò ẹnìkan ti wà ní ojú òpó ẹja gbé ilé ẹja gbélé ẹ kú ojúmọ́ o ẹ fún ètò orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. orúkọ mi ni Mojèrè Ọlábàṣírù láti Ìṣẹ́yìn náà ni mo ti ń pè ọmọ Ìṣẹ́yìn lèmi náà. Ìṣẹ́yìn orò ọmọ ẹbẹ jí. ọmọ ìyá mi tó sọ̀rọ̀ tán ní ìsìn bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ̀sìn ni ọmọ ìyá mi tó sọ̀rọ̀ tán sí òótọ́ ọ̀rọ̀ ló sọ. ní Ìṣẹ́yìn ní ẹnujọ́ mẹ́ta yìí inú oṣù keje wọ́n ní àwọn Fúlàní ń gboyè kan tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe pọ̀ láàrin ìlú kódà wọ́n bo ọmọ Ìṣẹ́yìn mọ́lẹ̀. nísẹ̀yìn o nísẹ̀yìn gbogbo ọmọ ọba nísẹ̀yìn nílé. gbogbo olúwọlé dé gbogbo ọjà dé gbogbo ọ̀nà àti lọ gbogbo ọ̀nà wọ́n pọ̀ bẹ́ẹ̀ débi pé àti ẹ̀gbá mi gbọ́ náà mo rò wọ́n fẹ́ wá jagun ni. because wọ́n ní wọ́n ń joyè ni bí wọ́n ṣe ń mú àgàdá ní ni wọ́n fi sọ̀dá tilẹ̀ sọ̀dá tí wọ́n fi ń tilẹ̀ irin bẹ́ lẹ́nu ẹ̀. irin bẹ́ lẹ́nu ẹ̀. ọmọ ọdún kan ò gbọ́dọ̀ rú pé wọ́n lọ pa ni. àwa náà lọ́mọ wa lọ́hùn àwọn ọmọ wa náà máa ń joyè lọ́hùn àbí àṣàjọ gbèlú ni ẹ má pè wá lálejò mọ́ àwa yín la nílùú. àwọn dandan wọ́n ti dọ́ọ̀lù báyìí o èdè tá a jọ ní wọ́n ti dọ́ọ̀lù. wọ́n ti dọ́ọ̀lù àbí kábà wọ́n gbà wá lọ́wọ́ wọn. ní ìgbà tí àwọn bàbá ti yín talẹ̀ fún àwa níbo ni ẹ̀yin wà ní ìgbà náà tí àwa ń fún àwọn bàbá ti yín oníjẹkújẹ ní fúra àti màálù. ẹsẹ gẹ̀ẹ́dẹ̀ tó jáfẹ́ lómi láàyè ẹjáfẹ́ lómi láàyè hello orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. mò ń pè láti ìlú Ìlọ́ra mi o. Ìlọ́ra ìlọ́bẹ̀ ilé yẹn kò sí Fúlàní bẹ́ẹ̀ mọ̀ nígbà wọn ti gbá ẹ̀gbọ́n kábíyèsí àtàbúrò kábíyèsí àmọ́ pé ẹ ti lé Fúlàní dànù. à ń gbọ́ yín o. bí mo ṣe ń pè yìí ọmọ ọba náà ni mo jẹ́ ọmọ ọba Ìlọ́ra gẹ́gẹ́. ọmọ ọba Ìlọ́ra gẹ́gẹ́ ni mo ti jókòó ìdí mò ń pè yín báyìí iwájú ilé kábíyèsí gẹ́gẹ́ nílé tó ń gbé mo wà láàyè ẹnu kí tí wọn mò ń wò ká. ṣé ẹ rí kọ́lọ́hún kó ṣàánú wa ṣé ẹ rí ẹ̀yin àgbà náà lẹ́lọ́lẹ́bọ̀ lẹ́sọ wípé ọmọdé ìwòyí iná ló mọ ẹranko ìwòyí ló mọ lè ṣe rí gọ́ọ̀mẹ̀ntì tí mo kọ́kọ́ ní ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò ní pé ẹ jẹ́ kí n sọ fún yín gbangba ẹnu mi gbà gbogbo òbí ṣe rí ìṣòro tá a kọ́kọ́ ní ni pé àwọn ọba wa gangan gbogbo wọn pátá láì yọ ẹnìkan kan lẹ̀ o láì yọ ẹnìkan kan wọn lẹ̀ àwọn ọba yẹn gangan ní ìṣòro tá a kọ́kọ́ ní. torí wípé ẹ wo ẹ jẹ́ kí n tèmi lù mí ṣàpẹẹrẹ ọ̀rọ̀ tẹ́ ẹ dákàlẹ̀ yìí mo mọ̀ bó bá yẹn o tó rẹ̀ ṣètò lé lórí. ibi tí wọ́n ti lọ mú ẹ̀gbọ́n kábíyèsí kò dínà pé gbogbo tá a bá gbéra níbi tí mo wà ní ìsìn láàrin 20 minutes a máa dé bẹ́ẹ̀ nígbà yẹn. mo fẹ́ bá yín sọ̀rọ̀ wípé ní oṣù tá a lò lọ yìí kódà mo wà lára àwọn iléeṣẹ́ rédíò kan ṣé Amand FM wọ́n wá láti Ìbàdàn mo wà lára àwọn tí wọ́n wá fi ọ̀rọ̀ wà lẹ́nu wò lẹ́nu géètì kábíyèsí wa gangan ní oṣù kẹsàn-án ọdún tá a bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án oṣù tá a bẹ̀rẹ̀ ló kọjá yìí. bí a Fúlàní ti pa ọmọ wa nǹkan ń pakópa lórí oko ọ̀pá ní pakópa tí wọ́n gbá igi pọ̀ mọ́ láti bí ọwọ́ ẹ̀yìn ọ̀rùn báyìí tó yọ níbi iwájú orí rẹ̀. ẹ pé ọ̀rọ̀ yẹn fẹ́ ju wàhálà èmi tí mo bá yín sọ̀rọ̀ mo lè sọ fún yín bàbá ẹnìkan ní oṣù kẹjọ ní òkè Kágédé nínú Ìlọ́ra ní àwọn sáwọn Fúlàní lọ bá lórí oko tí ẹ sáńtà Fúlàní ní mo gbé ẹni ẹ lọ́sọ̀ọ́ fi tú kódà gan mo lè fi tí máa ṣe tán tí bá ẹ bá ní WhatsApp mo lè sẹ́ndì àwọn. WhatsApp wa náà lẹ pè wá sí yìí o ọ̀pẹ láyé ojú rẹ ò lè rí bí WhatsApp mi náà ni kí ni ìtí ìrì tán ẹyẹ mọ́jọ́ orí mi tí mo ti ń rírì kúrì láyé. mo lè sẹ́ndì àwọn fídíò yẹn fún yín èmi ni mo gbé ẹni yẹn lọ sí ọfíìsì nítorí ọ̀fẹ́ náà èmi ni mo sì gbà tí mo dẹ̀ èmi tí mo ṣe pé ní ọjọ́ kejì mo sẹ́ndì fídíò àwọn yẹn mo sẹ́ndì ẹ̀sìn kábíyèsí gangan ní WhatsApp fún wọn wọ́n dẹ̀ pè mí padà àjọ sọ̀rọ̀ lọ́jọ́
wọ́n láwọn ó gbègbèsè wọn gbègbèsè wọn kan. kí ni wọ́n fẹ́ ṣe kí kábíyèsí fẹ́ ṣe àwọn kọ́ lálága ìjọba àbílẹ̀ àwọn kọ́ ni gómìnà. lẹ́yìn ìyẹn ó ní ilé tí wọ́n pa ọmọ yẹn ní last month. ó ní ní kẹrí bẹ́ẹ̀ni ẹ máa gbọ́ kẹrí bẹ́ẹ̀ni fẹ́ sọ ní ìsìn ààrẹ ni wípé kẹrí Nàìjíríà kì í ṣe fún ọ̀ràn Yorùbá kò sí solúfẹ̀ kankan kò sí solúfẹ̀ kankan tá a lè kàn ṣe ní dé kàn kọ́ àwọn forest guide máa kó wọn nígbà wọn kó wọn lọ sí òkè ọdẹ tí wọn gbàgbọ́ lọ́wọ́ wọn kí ni wọn ó sì nígbà wọn dé ní ìsìn àwọn owó náà pa ìgbà náà gba forest guide náà kó wọn lé wọn lọ ìgbà tí wọn fẹ́ sọ sẹ́ni ìsìn. àti ní forest guide ilẹ̀ Yorùbá láàánú là ń sọ tó pé wọn ò lè wo gbọ́ àwọn Fúlàní nǹkó òun gbó wọn ò lè wọn kó àwọn olówó wa tẹ́ bá mọ̀ pé àwọn fẹ́ ṣe òwò màálù wọn ó gbówó lẹ̀ aláwọn ilẹ̀ tá a lè fáwọn olówó wa níjọ́ màálù Yorùbá mi ò bá ń jẹ. ìdílé kàfẹ́ sọ fún yín náà ni pé àwọn wo ni yóò fọwọ́ sí tẹ̀ ń sọ yẹn. àwọn igun mọ̀ lọ àwa ọ̀nùwọ̀ ọmọ tọrọ ń lù àwa mọ̀mọ́ pariwo mọ̀ ní kọ́lọ́ ọmọ ṣàánú wa. àwọn wo ni wọ́n fọwọ́ sí lẹ́yìn káwa bá gáràlú àwa mẹ̀kúnnù ká dìde ni ṣé ẹni mo máa ń fi àwọn àpẹẹrẹ kan mo máa ń sọ àwọn àpẹẹrẹ kan mo ìgbà táwọn ará àgẹ̀gẹ̀ dìde ń gbà yẹn bá kábíyèsí wọn gan tí ò fọwọ́ sí ọgbẹ́ kán dìde tí wọn ò bá ní wọn kó lọ́wọ́ àwọn Fúlàní ni. Ìgàngán ló lálàáfíà jù báyìí. kí gbogbo àwọn àlú yòókù náà káwa náà ká kọ́sẹ̀ wọn náà. ẹ̀yin èèyàn wa ní Ìlọra ṣèbí ńgbà kan mo gbọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ ńgbà yẹn àwọn tí wọ́n fáwọn Fúlàní àwọn ilé tí wọ́n fáwọn Fúlàní ńlẹ̀ ẹ kọ̀wé sí wọn pé kí wọ́n ní káwọn Fúlàní ó fi bẹ̀ẹ́ lẹ̀ ṣé ìgbésẹ̀ yín ò sèso rere ńgbà yẹn ni. bàbá orí ètò ni mo wà yìí tó bá yẹ pé kábíyèsí wa gẹ́gẹ́ máa ń gbọ́ yín tó bá yẹ pé wọ́n bá máa ń gbọ́ orí ètò mo wà tó bá yẹ pé kábíyèsí wa bá máa ń gbọ́ yín wọ́n máa gbọ́ tí mò ń sọ yìí. ṣé àwọn pé nígbà yẹn tòótọ́ olóyè Ìgbòho ó rán àwọn èèyàn mẹ́ta àwọn ọmọ rẹ̀ mẹ́ta wá bá bàbá wa nínú ọdún yìí lásìkò tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn ó dàjọ́ wọn wá mo rí wọn take command wa gángan wọn ò jẹ́ wọn wọlé bàbá ní láti pe take command tí wọ́n yóò tí take command wá sọ́dọ̀ kábíyèsí wa kó tó di pé bàbá fún wọn ní àyè láti interview Ìgbòho tó lóyè ní pé òun fún wọn ní oṣù kan kí gbogbo wọn fi kúrò àwọn kọ̀ọ̀kan lọ náà tẹ́ ẹ bá ti ẹ̀dùn olókìtì tẹ́ ẹ bá di olókìtì àwọn Fúlàní olókìtì yẹn gẹ́gẹ́ wọ́n sọ wọ́n ti di kíndọ̀mù kan bẹ́ẹ̀. kódà ìkànnì òfin lé ilẹ̀ tẹ́ ti rà tẹ́ ti tà fún wọn tẹ́ bá débẹ̀ yẹn lálẹ́ báyìí kí ló jẹ́ no power failure ni wọ́n dẹ̀ destroy life wọ́n pa àwọn èèyàn tí wọ́n kàn pa àwọn èèyàn ṣeré lẹ́yìn ìgbà yẹn ṣèbí ńlá agbọ́ ni o speculation ni o ni ò ní tí mo lẹ́ẹ̀ tẹ́ fi díẹ̀ múlẹ̀ o wọ́n ní bàbá wa náà ló sọ pé kí olóyè ò mọ̀ wà. kí kólóyè Ìgbòho ọmọ wà. tí gbogbo wa gan ti ń dẹnu lẹ̀ pé olóyè mọ̀ olóyè mọ̀ àpadà rí mọ́ títí nìṣẹ́ ṣé wàá rí lẹ́yìn ìgbà yẹn gan kàkà kí ewé kó dẹ̀ lára ewé àgbọn wọn ojoojúmọ́ ní ilé kókó sí àgbàdo gbogbo kó wá gbogbo ẹgbẹ́ tí wọ́n ń jẹ́ ni bẹ́ẹ̀ gbé sun wọn wù bẹ́ẹ̀ gbé kókò bẹ́ẹ̀ gbé ànàmọ́ bẹ́ẹ̀ gbé bíríkì bẹ́ẹ̀ gbàgbàdo bẹ́ẹ̀ gbẹ̀jẹ́. àwọn Àmọ̀tẹ́kùn wa ṣé wọn ò sí nílọ́ra ń bẹ́ẹ̀ ni. bàbá ọ̀rọ̀ tó dínà lẹ́yìn sọ yẹn. àwa ń bẹ̀rẹ̀ pa àwọn ẹ̀ máa sọ ọmọ Yorùbá àwa ń béèrè ni àlejò làwa àwa máa béèrè ni àlejò làwa. Àmọ̀tẹ́kùn tẹ̀ pé èmi àti wọn àjọ gbé náà wojú ara wa níbi òkan bí oṣù méjì sẹ́yìn tí àwọn Fúlàní lọ jẹ oko tẹ́ lọ jẹ oko lánàádú mi nígbà wọn dẹ̀ jẹ́ ó mú màálù ọlọ gbélé wọn lọ́wọ́ wípé kínní tẹ̀mọ̀ pé lẹ́yìn ẹni tó mú màálù lọ àtẹ́síbí wọ́n dẹ̀ lọ àwọn Fúlàní dẹ̀ lọ ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn wọ́n dẹ̀ rìlíìsì màálù fún wọn. lẹ́yìn tó mú màálù ló sì ń bẹ̀. tí ò sí ń bẹ̀ ó lójú pé ńgbà yẹn èmi ọpẹ́lọpẹ́ àwọn èmi àtàwọn kan tá a gbójú abẹ táwọn nínú àwọn màálù wà nù wọn táwọn sọ fún wọn pé bákan ń bọ̀ ọ̀rọ̀ yẹn fẹ́ di pé abẹ́ tèkè lẹ́gálẹ̀ ìgbà yẹn ni wọ́n tó bẹ́ẹ̀ ni ìyẹn nígbà yẹn ni wọ́n tó ju ọwọ́ lẹ̀ kó tó di pé wọ́n arọ́ rí ọ̀yẹn yẹn ju Àmọ̀tẹ́kùn wo ni jẹ́ pé àwọn náà ìbá àwọn gáàsì ẹ̀sìpẹ̀ ju tọlọ́pàá lọ ní. ilẹ̀ Yorùbá
ilẹ̀ Yorùbá àlè kan ṣẹlẹ̀ níjú ìwí là gbọ́dọ̀ wí kí ni lọ tá a mọ̀ ìwí là gbọ́dọ̀ wí. ọjọ́ tẹ bá ráyè kódà máa fẹ́ kó jẹ́ pé kẹ́ẹ̀tì ẹ̀kan wà lọ́ra kẹ́ẹ̀kan wà fẹ́ ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò. àwa gbà lọ́ra á kọjá gbogbo ìgbàwọ̀ ọ̀yà ni torí ẹjẹ́ abára wa sòdodo ọ̀rọ̀ sẹ́ni ẹjẹ́ ṣàlàyé kíní kan ẹ rí i pé mo fi ń lára balẹ̀ kẹ́ ẹ pé mo rò pé ilẹ̀ nìkejì tí ó pè láti Ìlọ́ra lónìí a ṣe wàhálà púpọ̀ èmi fúnra mi lọ sí secretariat lọ́dọ̀ àwọn Ango Ranger mo dẹ̀ tó pe àwọn èèkàn kan báyìí ní ìṣẹ̀lẹ̀ o kan báyìí ní ìṣẹ̀lẹ̀ pé àwọn Fúlàní o wọ́n káwọn èèyàn wa wá sí Ìbàdàn àwọn àgbẹ̀ dẹ̀ wá wọ́n dẹ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀ gbogbo ètò mo ṣe ń gbà yẹn kábíyèsí ọba wa Ìlọ́ra wọn ò ṣèèṣì pè wá Yorùbá ní kú sẹ́ni móríyá ọdẹ ògbó tá à ń ṣe àṣẹ nítorí wọn à ń ṣe nítorí ọ̀rọ̀ ìlú ni torí àlàáfíà ìlú ni ibi tá a ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe nìyẹn ẹ̀gbọ́n kábíyèsí ni wọ́n gbé o àbúrò kábíyèsí àti ìyàwó wọn ni wọ́n gbé o làwọn Fúlàní lọ tì mọ́lé o. I can tell you he's my father but he's one of our problems. He's my father or he's one of my problems. He's one of our problems that we are facing in this town. He's my father honestly. He's my father. Ààrẹ Laji Abbas dẹ̀ ṣe pìsẹ́ńtà tí ń wá ẹni tí ó jẹ káàkiri ebi ọ̀pá mímí òyò gbégbé màá ní gbé màá lọ máa kẹlẹ̀ déyàn ìtẹ́tẹ́ ẹ̀ pè mí gan mo tí ì ráyè lọ ká tó wá sọ pé ẹni tí ó pè mí gbogbo tí yóò bá ti kàn mí láyé èyí tí mo máa ń dá sí náà lọ́rọ̀ ìtàn àti àbólẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bí kankan bá ṣẹlẹ̀ àfi tí n bá gbọ́ àfi tí n bá sì rí ìdí rẹ̀ àbólẹ̀ Yorùbá ó jẹ mí lógún. ẹ bá torí epo jésù ẹ wà torí epo jẹpo ẹ bá wà láfi wọn bẹ. a lè fòróró jésù a lè fi ẹ̀wà jésù. bàbá ẹ bá wà láfi wọn bẹ àwa bá wà fi wọn bẹ là ń sọ fún yín báyìí wípé báyìí. Pẹ̀lú ògo ẹ pè mí lẹ́yìn ètò ìyín ìwà ìgbà tí màá bá wá sí Ìlọ́ra ẹ pè mí lẹ́yìn ètò ẹ ṣe gan ni. torí àsìkò ẹ jẹ́ ń gba ìpè kan àbí méjì sí 08023687432 náà la fi dá sí ètò ẹ rí mo mọ̀mọ́ fi àwọn èèyàn wálẹ̀ ní Ìlọ́ra súnmọ́ Ìbàdàn ó dẹ̀ súnmọ́ Ọ̀yọ́ ó súnmọ́ Ìbàdàn púpọ̀ ìlú méjì tí Ìlọ́ra súnmọ́ bẹ́ẹ̀ náà ni Fìdítì àti Ọ̀yọ́ ẹja wo ìpele. Hello orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. orúkọ tó ń Ibrahim Ali Adéjàre ọjà láti kò mọ sí ọmọ bíbí Ìṣẹ́yìn orò lẹ́yìn náà ẹ bá wa dá sétò. Bàbá mi kẹ́rí ní ọgbọ́n ọmọdé tèmi kẹ́rí solúsọ̀ kan kó ọ̀rọ̀ kan tí mo rí ta ní bí olórí wa kan tó kọrin fún bàbá wa Olúbàdàn wọn ní wèrè láti wo wèrè àsìkò wèrè láti wo wèrè nílé àwọn àwa tí ìníwèrè ńlẹ̀ àìníwèrè ńlẹ̀ tá a fi wo wèrè dàbá ní ńlẹ̀ báyìí. bàbá mi a ní wèrè ńlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn olórí wa tá ń gbọ́rọ̀ sí lẹ́nu ó yẹ kó sí wèrè yẹn lẹ̀ àwọn gbọ́ngàn. àwọn ọmọdé wèrè tí a mọ́lẹ̀. àwọn ọmọdé wèrè wa mọ́lẹ̀ tẹ́wọ́n á rí ọ̀nà tó fi lè jẹ́ tó fi ẹ́ rí pé gbogbo ètò tẹ́ ẹ̀ ṣe gbogbo tẹ́ àwọn ìmítẹ́lẹ́tẹ́ bá ń sọ̀tẹ̀ Yorùbá ẹ rí i pé àwọn èrò máa ń pọ̀ wọ́n máa ń gbèsò yẹn ju eléyìí lọ àánú náà ń gbèsò yìí bóyá bíi 60 ó ń já wálẹ̀ ni. wọ́n mọ̀ ń já ni wọ́n ń já ni bẹ́ẹ̀ ni. tó bá ti gbé pé à ń sọ̀rọ̀ àṣírí tó ti lè láti lè gbọ́ ló pé rú wọn ò ní jẹ́ kó kárí wọn ní kíkà yẹn gbọ́. nílé tí bẹ́ẹ̀ rí pé sábà ń gbé ní ìsìnkà yín o ẹ̀ ń gbé ní ìsìn lórí rédíò rẹ̀ gbé lórí tẹlifíṣàn ni gbogbo àwọn ògbódóró ọ̀rọ̀ tí a lè ti gbọ́ ọ̀hún nítọ́ wọ́n tẹ̀ máa mú àwọn eréṣẹ́ wá mẹ́rin ló fi gbọ́ nìtì mọ́ lórí ẹ̀rí gbọ́ nìtì tẹ́jú dúró. bẹ́ẹ̀ni. náà tí mo bára ń pé ó ti jẹ́ kí àwọn ètò ìtẹ́ òkè yìí tó bá ti jẹ́ pé àtàwọn tó ní fóònù báyìí o àtàwọn tó èlú o à ń gbọ́ káàkiri à ń sì lè ń sọ̀rọ̀ ó ń gbọ́ ọ̀rùka ibi tí ilé Yorùbá bàjẹ́ dé ìgbé ìlànà àtọ́jọ́ gbogbo everybody máa ń wà pa láti tó gbé ìfẹ́ tí gbà wá tẹ́lifù àwọn táwọn wà lórí social media àwọn làwọn ìfúnlẹ̀ ìfẹ́ sílẹ̀ Yorùbá ìfẹ́ sílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ìfẹ́ sílẹ̀ tábà sọ nígbà wọn ni wọ́n máa ń yẹ
dẹ́kun darí òkú ọ̀gá tó ohun tí wọ́n ta ìrètí ọlọ́dà lórí ẹ̀ pé ó sì gbà tí gbogbo wa bá tó lè pé ká kí gbogbo máa gbára jù nítorí èèkẹ́ táwọn kú síwájú wà láǹgbẹ́ yóò ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni yóò ṣẹlẹ̀. à ń sún ọjọ́ rẹ̀ iwájú ni. ó máa ṣẹlẹ̀ tí kò ní ṣẹlẹ̀ yẹn rírọ̀ yìí ṣùgbọ́n nígbà tí ó bá ṣẹlẹ̀ tá gbogbo wa ti wà rẹ́dí kí èrè bá wa lágbo tí lápò yóò bá wa òun ni nǹkan tó jẹ́ kókó. ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀ mo dúpẹ́ o lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa tí a bá gbàgbé o ẹ jẹ́ yá rán wa létí pé December 28 la fẹ́ ṣe ètò ọjọ́ ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá ojúṣe gbogbo wa ni láti dá sí i ojúṣe gbogbo wa ni December 28 ojúṣe gbogbo wa láti dá sí i táwa náà bá fẹ́ dá sí i GTB Bank náà ni à ń lò ọdún kẹẹ̀ẹ́dógún Laji Abbas lẹ́ẹ̀bà lórí rẹ̀ GTB Bank náà ni December 28 náà ni a fẹ́ ṣe àyájọ́ ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá apẹ gbogbo lọ́balọ́ba apẹ̀yìn ìjòyè apẹ̀yìn èèyàn ẹ bá wa dá sí ẹ má jẹ́ tàn wọ́ parẹ́ ẹ má jà sá wọ́ parẹ́ àwa náà ò ní parẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé pọ̀.